It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yorubapolis TV. Hey! Sahita here! Sọ pé pọ̀! Pọ̀! Sọ pé pọ̀! Pọ̀! Ẹ jẹ́ kí n sọ nǹkan tó wà nínú mi torí tí n bá sọ mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀. Kí ló ṣe wọ́n náà? Wọ́n tẹ́mi bá ti ń sọ̀rọ̀ bí mo ṣe wà yìí. You keep quiet! A sọ pé mọ nǹkan tójú mi rí léèdì ni òjì máa sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀. Díẹ̀ ló kù kékeré mú mi mọ́ bẹ́ẹ̀. Kí ló ṣe láìkó ẹgbèrè? Èèyàn fáwọn ìṣègbèdú ni. Kí ló ṣe kí ló gbé tẹ́yọ̀ ògbèrè? Mo ti náwó kó tó bẹ̀rẹ̀ sí náwó. Kò sí nǹkan tó ṣe láyé tí mo ti ṣe kó tó ṣe. Tó bá di kókò wá kù díẹ̀ káàtó, ìyẹn wá ní kó máa gùn mí gàràgà. Ẹni tó lówó lọ́wọ́ òun ló máa sọ̀rọ̀. Níbi tẹ́ni tó lówó lọ́wọ́ bá ti sọ̀rọ̀, ẹni tí ò ní máa dákẹ́. Kí ló dé tí Uncle Banji fi kórìíra ọkọ mi? Kí ló tàn nífẹ̀ẹ́ ọkọ mi? Ojú àánú ti fọ́, tẹ̀ka ló kù. Ìwà lóde tó fi yọ. Àwọn ọmọ pé ká sọ pé gbà tí mo ti wà ní wèrè, ó yẹ kí ti bẹ́ orí ẹ̀ fóògùn lẹ́ẹ̀kan ẹ̀ ni. Ọ̀nà àtijọ́ àti mi máa wá ṣòro because bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tó lè fẹ́ ní àti ọ̀la kú dànù. Jọjọ ẹgbẹ́ mi sọ jàre. English kò flat tó bẹ̀ ẹ̀ ń jam tọ́kì ni. Kí ló ń ṣe é gan? Ẹ̀dẹ̀ ń sọ. Tẹ́wúrí la máa bẹ̀rẹ̀ 2 + 2 tẹ̀ máa sọ 22. Nǹkan tó ló bá ti dé gòkè oríta mọ́. Níbo lo rò pé Francis ti ń rówó tó ń kó fún mọ́mi ẹ̀? Inú náà wò bẹ́ẹ̀, wọ́n sọ pé ọmọ yẹn ti ń kẹgbẹ́kẹgbẹ́. Sáyìn ní kékeré torí yẹn o. Àìmọye èèyàn míì tó yẹ pé kò ṣe àwọn gangan lẹ́ràn ògùn àti fi wọ́n ṣẹ̀ràn ògùn. Ìgbà tá a wá lánàá, wọ́n fi ń yé wa wípé àwọn ò rí Francis báwọn kọ̀ ràn ní ṣúgà kókò lọ ra nǹkan wá kò dẹ̀ wálé ní gbogbo àfidà síta ta lọ wá. Àmọ́ ṣé kí n má tàn yín? Francis ò sọ mi, èmi ni mo mú Francis pamọ́. Francis tá à ń wá kiri ò sọ mi. Tó lè ṣoríire ni mo bá wá ni mo ṣe gbogbo nǹkan yìí fún. Oríire yẹn gan-an ni mi fẹ́ kó ṣe. Sáyíkọ̀tọ̀! Àṣàbíò àgbóhowú ntolúọ̀rán àdàgbà homo nítòsí ìdúrógógó là bóṣù àwo. àwọn lẹ́mí jábùtì jákèjì ikú tó fàṣẹ tí kò fọwọ́ lẹ́rán. báwo bá wọlé tó ẹ̀ wá ikú kan wà máa fẹ́ pé ó yá ikú wa mú mi lẹ́kú wa lóhùn sí i. ṣe ló lè tell me that kind thing. I don't even want hear am at all which kind level be all this one now. Wàhálà gidi gangan ló ṣẹlẹ̀. Ṣé ẹ gbàbọ̀dé fún mi? 34 ló ta ra panla ta ní ìbọn lọ́wọ́. Ṣé ni ọmọ dẹ́bùtì ọmọ wa ṣí ẹ níyàwó? Ta ló ṣàṣù ayé ẹ tó fún ẹ láìsí lẹ́nu? Òní ni mo máa fọ̀gá hàn òní ló máa mọ bó ṣe ń lọ. dáwà ẹ̀ sọ́mọ̀ wọnú mi máa jẹ́ ọmọkùnrin burúkú eléṣà. Jáwèrè ni. Kí ló ń gbẹ́nu yín? Màlẹ́kà tó fún yín láṣọ ọ̀rọ̀ ìbò ní nísìnyí. Láti máàdì ni. Ìkójú láti là. Èmi ló fẹ́ wẹ̀ mí sáàkì. Ó gbọ́jà jẹ́ ni ó tún ọjà lẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tó gbalẹ̀ kọ́ lọ́nu. Ọmọ kì í pẹ́ ní sàìkì. Ọmọ kọ́ ló lè fún mi. Dísò. Onílé jẹ́ máa yílẹ̀. He made me believe he loved me. Ìbọn. Ìfẹ́ tó dùn. Ó sọ di kíkorò bí ìwọ. I regret the day I met you. Bastard! Fún ẹ̀kọ́ ríngì ni kò gbé. Ṣé wọn náà lè dán gbé? I'll be here for 2 months. 2 months? Shoot. Your boy has been ringing. Oh, baby. That's right. Ṣé wife mi náà ní ìfòkásí lọ́wọ́ náà kí ló ní wife? Àbúrò ọkọ ẹ̀ yìí kọ̀ bẹ́ẹ̀ ha ṣe bá wọn parí ìjà ni. Wọ́n wá tọkọ mi every time lọ máa jà. Mo wọ̀ gbọ́n ìṣeré ni rẹ̀. I'm not joking. But you still love her. I do not love her anymore. It doesn't exist. But what if he's not my father?
èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àtùpẹ̀ mímí ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o tẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o tẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o èèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o tẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o tẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o tẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán. aláyé owó ká ìgbẹ́ pàyàrá ya ẹ̀ṣẹ́ owó ká jáde kí ló tẹ̀lẹ̀ aláyé ẹ̀ tí fún mi lówó owó kí nìyẹn owó bá lọ́wọ́ tẹ̀kùn gba lọ́bìnrin lé pé òkú tèmi ò sọ́wọ́ kó sí o èmi ẹlẹ́kùn jẹ́ nígbòrá ọlọ́pàá mi ṣe òkè ò dá òun ojú àbí. ẹ jọ ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kújẹ lè máa fi fún àwọn ọlọ́kọ̀ ti ya aláyé fẹ́ mi lọ́wọ́ tẹ̀mí jáde ẹ fẹ́ mi lọ́wọ́ tẹ̀mí. ajá pé àdúgbò ni wà ní o ọjọ́ pé àdúgbò ni o àdúgbò wo ni. ọjọ́ àdúgbò yẹn sọ ọjọ́ kò ti ya rẹ̀ ẹjọ́ kò jọ ìjọ olóògùn kò pariwo yálà ìyá ẹ̀. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o tẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́. lọ́dún yìí tó ti pè mí wọ́n lè jẹ àwọn lówó 9 months nínú ọ̀rọ̀ tí wọ́n bá mi sọ wọ́n ń try láti bẹ̀ wọ́n ní àwọn lè endure for the remaining 3 months tó kù kí ọdún yìí kó parí wípé tó bá ilé complete èyí ẹ̀ báyìí tẹ́ ẹ̀ rí nǹkan kan san nínú owó yẹn wọ́n ní àwọn máa kẹ́rù yín jáde kó speak way kan máa kẹ́rù yín jáde lójú wa. àbúrò wọn ní olówó kan
láàrin òtòṣì mẹ́fà òtòṣì ní gbogbo wọn kó má lè sí kankan nínú fámìlì wa bó ṣe tó tí mo lè dẹnu owó kọ ṣé bí gbogbo yín ni mò ń ṣe fún nígbà tó wà lọ́wọ́ mi nǹkan wá rọra ṣe díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta irú ọ̀rọ̀ báyìí tí ń jáde lẹ́nu ẹ̀ ṣé ó speak well kó má séèyàn kankan tí mo lè dẹnu kọ nínú ẹ̀. bọ́dà mi ẹ̀yin náà mọ̀ pé mi ò jẹ́ bẹ́ẹ̀. kò ṣáà sí tí mi ò ṣe fún rí mi. I know but this time around èmi náà broke nǹkan tó fà á nìyẹn tí mi fi rí nǹkan kan sọ sí but èmi ní method kan suggestion tèmi ni pé tí ẹ bá lè try láti wá bí 60% máa wá gbogbo ọ̀nà láti fi 40 tó kù máa fi kún. mi ò ní torí tí mo bá ní 60% tó ń sọ yẹn máa ti fi bẹ́ẹ̀ landlord ìwọ náà wá lọ bá gbogbo èèyàn tí mo ti ṣe fún nínú family wa pátápátá gbogbo wa kẹ́ bá mi sùn trying time ni mo wà ní time. Okay, máa try. ẹ jẹ́ bá sọ̀rọ̀ torí ó wà láyé kò yé ó wà lẹ́tà kò tà. mo gbọ́ sí tẹ́ sọ pé 60% 40% òun á san 60% yẹn á san 40 ṣáàjọ́ ń sunlé ni àjọ sunlé náà ẹ bá sọ̀rọ̀ kó wá kún ṣe ọwọ́ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ẹgbẹ́ bó ṣe ń ṣe kó sọ bó ṣe ń ṣe mi ò tí sọ nípa ti àtijẹ àti mu o ṣé ló le koko bí ojú ẹja ẹ wá ń sọ fún sí pé ẹ ń pa ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún ẹ bá sòótọ́ ọ̀rọ̀ o. ìyàwó mi situation tó wà ẹ̀ ó wá bẹ́ẹ̀ ni tó bá tó àwọn àkókò kan gbogbo nǹkan máa get right back gbogbo nǹkan máa wà bó ṣe yẹ kó wà ẹ jẹ́ ká ṣe sùúrù he is your husband nígbà kan àwọn náà ṣe dáadáa bọ́ tó bá rí bẹ́ẹ̀ báyìí wọn ò lè fi wèrè pọ̀ lọ́hùn. bàbá ọkọ mi àfi sùúrù yìí náà ni ṣé àwọn bàtẹ́ tí ń fún mi sùúrù ẹ wo bí mo ṣe rí ìyá ọba mi lára àwọn ẹ bá mi bá sọ̀rọ̀ mo ti rọ́jú tó tó bá yára mi ò ní gbà mọ́ ara mi ò ní gbà yà mọ́ ẹ bá sọ̀rọ̀ ṣó ti yẹ yín. sùúrù kì í pọ̀ jù don't worry. mo tí mo ti kó fún èyí tẹ́lẹ̀ ṣe bá rọra pé kó fi ṣe business tó yẹ pé business ọ̀hún ó padà ti pa ni ibi ṣọ́ọ̀bù mẹ́ta ni mo ti ṣe fún ẹ̀rọ ń dùn lẹ́nu tó bá lówó lọ́wọ́ wá lọ. ti ṣe wọn lẹ máa fi dáhùn ọmọ kò wá tán ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó tẹ ò wá ọmọ ènìyàn. ṣé mo kó tóbi lọ́wọ́ mi gan ọ̀rẹ́ wá ẹ pé ọlá kò tóbi lọ́wọ́ mi àti pé bó ṣe pè mí pé ó fẹ́ gbé mi jáde tó tún wá sọ pé Gbadé hotel ló ń gbé mi lọ. It's like a dream come true for me. Wow. Tó bá mo bí mo ṣe ń pray pé kéèyàn kan tẹ̀ gbé mi wá síbí báyìí kí n tẹ opportunity láti wá sí hotel yìí. In fact, I really appreciate. Thank you so much. You're welcome. But like I said, I'm not okay. I have seen you here. Báwo lára wọn báyìí? Kò máa ń ṣe nǹkan kékeré mímọ kan tó ń ṣe bọ́ sí o. Má tó ní pé kí n máa bọ̀ pé bí mi jáde wá síbí báyìí mo ṣe wọ́ ọmọ kan ládùúgbò. Kó tiẹ̀ bá mi dúró tì. Àti màmá ò lè pẹ́ gan ta bọ́ọ̀sì wọ́n ti ṣe tì. Àmì òwò. Kí dáàdì má tiẹ̀ sí kó má tiẹ̀ dá yín lẹ̀ because I don't even. Ẹ má bínú ẹ má bínú torí Ọlọ́run. Ìṣẹ̀lẹ̀ sáfìsì wá dá ń bí o. Àwọn olórí burú ọmọ yìí náà ń ṣe dáadáa orí burúkú wọn. Látàárọ̀ tẹ́ ẹ bèrè ẹja bí èmi ṣe yé mẹ́ja gan kó bọ́ ọ̀dẹ̀ tó yìí. Tá a bá yẹ olórí burúkú àwọn òsì ọ̀rọ̀ tí ò ní mí ni wọ́n máa sọ mẹ́wọ̀ ẹ́. Àwa kọ́ la bèrè fẹ́jà o. Èmi àti bíbí mi kàn sọ̀rọ̀ mi báyìí ní àti request fẹ́jà tó. Sà, ọ̀dà nǹkan kan omi ta ọ̀dà fún náà ti gbé wá fún wa yìí. Ẹ ṣe jẹ́ pé omi lẹ́yìn náà mú láì yá skáàni. Báà ní bíbá yìí ẹ ní wọ́n fún yín ní nǹkan. A ṣe èdè bíbá yìí ni. Ọ̀dà mo sì wà lá mo ṣe bẹ́yìn ni ẹ má bínú. Má dá máa yẹn lóhùn. Bóyá máa ń ṣe tí wọ́n nìyẹn. Sorry. Hello. Ha! Kí ló ṣe wọ́n? Oh, kí ló ní tí dájú ń ṣe báyìí náà? Báwo lára wọn báyìí? Mo mà dáràn báyìí. Ọ̀rẹ́ mo ti ń bọ̀. Mo ṣe kúrò, mo ti ń bọ̀ ṣe ìjọba mi ṣó lè pèèyàn bí ọkọ máa. Ayé nípọn o, ayé nípọn. Ayé nípọn o, ayé nípọn.
pọ̀ ayé lóbi ipò ẹ wá wò wá dárí wù. kò fẹ́ fi mí sílẹ̀ lóko Fọláṣadé. kí ló dé mo ti sọ pé lọ wá iṣẹ́ ṣe ló wá kúṣẹ́ owó ẹ̀ náà ṣó fẹ́ fi ṣe pa mí ni ṣé mi ò ní sùúrù tó ni. ó fẹ́ fi mí sílẹ̀ ó fẹ́ fi mí da Fọláṣadé nígbà tó wá ọjọ́ enjoy ẹ̀ ní Fọláṣadé ìkókò rí báyìí ni kò lè máa lọ báyìí lọ títí ìgbà díẹ̀ náà ní jẹ́ kájọ fara dà Fọláṣadé. kí n fara dà kí mo fara dà òṣì àti ìranù pẹ̀lú ẹ ṣó o fẹ́ pa mí ni ṣó fẹ́ ṣe bí mo ṣe wà ń gbà tó pàdé mi lélẹ́yìí tó bá fẹ́ jáde ẹwọ́ mi ló ti máa gbọ́ owó ọ̀kadà tó bá fẹ́ lọ rí mọ́mí ẹwọ́ mi ló máa ti gbowó kò sí nǹkan kan láyé yìí tó mọ̀ ọ́ dáṣe fún ara rẹ̀ tó bá fẹ́ dẹrù ọwọ́ mi ni ṣọ́nù ẹ̀ sí mi ni ó lè ṣàánú mi mi ò lè fara mo ti sọ fún ẹgbẹ́ lẹ́yìn tí sú mi nítorí Ọlọ́run ó lè jọ mo ń lọ ṣó ti yẹ mi ò sí fa kò séyàn tó lè bá mi sọ gbogbo ìjà rẹ́dẹ̀rẹ́dẹ́ tó fojú mi rí kò sí gbogbo tó lè ṣe mi ò lè béèrè owó lọ́wọ́ ẹbí ò lè pè mí fámìlì mi ò lè pè mí pé fẹ́ ṣe nǹkan kí n rọ́wọ́ yọ láàrin ọ̀rẹ́ Ọlọ́run máa ń ṣe mí lẹ́nu yẹ̀yẹ́ ó wá ní kí n dúró èmi ò dúró. jẹ́ ká jọ fara dà ìgbà tó wà àjọ enjoy ẹ̀ ní ìgbà tí nǹkan dẹ̀ tún rí báyìí jẹ́ ká jọ fara dà kó lè máa lọ báyìí lọ títí please má fi mí sílẹ̀ nínú situation yìí. kí má fi ẹ́ sílẹ̀ wọ́n jọ ọkọ̀ ìyàmọ́ wa ni kí má fi ẹ́ sílẹ̀ dájú yẹ. Àṣàdé. ó ti ẹ̀ dà. òtítọ́ ni bọ̀dá mi sọ. ẹ insist láti lọ náà after gbogbo ọ̀rọ̀ tí mo ti bá yín sọ pé kẹ́ ṣe sùúrù. ẹ dúró ná kí ni pattern problem ti yín ná gbogbo orin títí yóò ju sùúrù lọ ìgbà mo fẹ́ ṣe sùúrù dà ṣé mi ò sọ fún the other time tẹ́ bá bíbá ìpínkẹ́ ẹgbẹ́ bọ́ yín sọ̀rọ̀ so you want me to displease myself just because I want to make it up with your brother kò lè ever ṣẹlẹ̀ ṣẹ́rí ọjọ́ tá a bá rí mi báyìí níbí wọlé mò ń lọ mo ti bẹ́ẹ̀ yìí ná. Àṣàdé. àbúrò fi sílẹ̀ yẹn. bá ẹnu kùn yóò ohun tẹ́ra fojú. bẹ́ẹ̀ ni ń pààrọ̀ aṣọ kó tó lù nǹkan pé 6 months kí tẹ́ni 6 months ọkọ ẹ̀ tó ti jù mí sí nídìí. mo bẹ́ẹ̀ yọ ọ́ ló wá ṣeun. kó dáa kéèyàn máa ní sùúrù ẹ gbọ́ lọ ní sùúrù gbà yẹn lẹ́lẹ́ni ló máa jẹ́ṣẹ́ báyìí nísìnyí ó sì dúpẹ́ fún ọ̀rẹ́. Olúwa ṣeun. ọ̀gbẹ́ni kúrò lórí ẹ̀ lágbára Ọlọ́run ẹni ẹlẹ́ni ò ní jẹ́ṣẹ́. Àmín. tá bá wá rí ẹnikẹ́ni èèyàn kéèyàn tàbí nínú obìnrin àbí tí wọ́n fi abẹ gbé jáde tó lóun fẹ́ lé mi ń di ẹrù mi máa bí Ọlọ́run lọ́wọ́ ẹ̀ sí. ó tẹ̀ ti jẹ́ dandan ni. ká dúdú pé lọ́wọ́ ọkọ ẹ̀ náà ni o ọkùnrin tó dáa ni o ṣé àwọn ọkùnrin kan wà tóun àtìyàwó wọn máa ti jọ jìyà tó bá wá dé wọn lóbìnrin èèyàn mọ̀ ṣe mọ́ ìgbà náà máa ṣe wá rí pé ìyàwó àwọn fine lòun ṣe ń rí àwọn ọmọ gbòòrò ń sìn àwọn ọmọ spere kan so máa yóò ṣe bẹ́ẹ̀ but kàkà kó ṣe bẹ́ẹ̀ ó ń fi owó yẹn ó fi ń túyàwó ẹ̀ ṣe agbára Ọlọ́run èṣù oníwàárín yín ẹni bó máa tún yín ká báyìí Ọlọ́run máa bá wa lè jìnnà ni ṣé wàá rí nǹkan tó wà ń gbòòrò ń sìn pàtí kan wà tá a fẹ́ lọ rẹ́ mi àfi ká gbé mọ́tò yẹn débẹ̀ àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ ń gbòòrò pọ̀ rẹ̀ wá tún ṣẹ̀jà mọ́tò tuntun mo ní pati Wasiu Ayinde kan Ọlọ́run la máa jí wọlé. ọba ẹnu kùn yóò. ọmọ dára ó dẹjọ́ èèyàn fáìn ló fáìn èmi mọ̀ gbà tí máa ń chief yẹn tó ti gbé lọ́ọ̀sì kan ní hòtẹ́ẹ̀lì lójú ẹ̀ tí ń ṣe mẹ̀yẹ̀mẹ̀yẹ̀mẹ̀yẹ̀ bíi pé kò mú ẹ wọlé ẹ kí ló ṣe é. tí wọn pé lórí burúkú ni ẹ tó yìí tí wọn pé lánàá ìgbà tí sábàánù yẹn ti ń rántí fún mi tó ti mú kọ́ọ̀pù tó ti ń gbégbá bẹ́ẹ̀ tébù tí mo ti ń bu díẹ̀díẹ̀ fún ṣé wọn pé báyìí ló ti ń runjú olóṣì jọ torí ọlọ kí lélẹ̀ wà fún jọ kí lélẹ̀ wà fún jọ torí ọlọ ọmọ wáṣẹ́ oríṣẹ́ ní. ọmọ tó dáa ló máa parẹ́ èmi kàn sọ tèmi fún ẹ ni èmi á sọ tèmi. ìbàyẹ̀ wà tẹ̀ ẹ̀rù ojú àbí. ẹ̀yin olórí burúkú ẹ̀ tún ti wá bíbá ibi bá wọ́n fẹ́ tó ṣe yìí ni. ṣíṣe tẹ bà lélẹ̀ yá. ọlọ́gbà ìjà èmi lè sọ bí àbí. ọkọ̀ ìyá níbọ̀ wá bá yín. ọkọ̀ ìyá níbọ̀ wá bá yín. kí ló ṣe máa ń ṣèwọ ọmọ Ìlọrin jágbajàgba iná èló ní 200 naira tó ń torí ẹ̀ para fún wa mo rò bó o rẹ ni gbé wọ àbí ni wàhálà ẹ̀ ṣe pọ̀ báyìí. ẹgbẹ́rún rẹ sọ̀rọ̀ ọ̀tún fún mi tó bá ká ọ lára ẹ jí mi lọ́wọ́ bóyá ìwọ lọ jí. ṣé wọ́n fi ṣe ẹ ní kí ló dá yẹ wá lábàá báyìí ni torí 200 jọ̀ṣọ́ mo ní tèmi gan fúnra mi mú wá síbi iṣẹ́ láàárọ̀. ó sì fún mi bọ́wọ́ jẹ́ kí n fún mi ó sì fún mi. ìwọ ló mú wọn mi ìwọ ló mú 200 naira mi kó fẹ́ fi wá lórí APC Aṣẹ́wó People Congress ṣé iṣẹ́ tẹ̀ wá ṣe ń bírè
Ṣé gbogbo èrè ń bẹ lọ́rẹ̀ ara ẹ̀ ní ọmọ yìí? Ayé yín ti bàjẹ́, ayé yín ti fọ́jú pọ̀. Ayé ṣe yín, táyà bá máa ṣe yín, ẹ̀yin ó fi ṣe yín lẹ̀. Ẹ wà dúró bí ẹ máa rojọ́, ẹjọ́ ọkùnrin náà sì ni. Àṣẹ wọ́n tó ṣògùn àwúre, wọ́n rùn pa ni. Yá bá gbàdí yín wò ní ìsìn, èrú kìíní ọ̀dà alẹ́ ń bẹ̀ ni. Ẹ̀yin olórí burúkú ẹ wá ṣiṣẹ́ ń bí, ẹ gbowó oṣù, ẹ rojọ́ ọ̀yà. Èmi ní ìmọ̀ bẹ́ẹ̀ tiẹ̀ kú òun ọgbà yìí. Wọ́n ti gbé yín sépè, òṣì orí burúkú òsì lẹ́sẹ̀ ń bì, ẹ̀jẹ̀ lọ tírẹ́ẹ̀nì aṣẹ́wó láti yunifásitì, àwọn olórí burúkú. Mọ́láwù, bá ọlọ́run yà yìí. Ọlọ́run yà yìí. Ọjọ́ mi. Èyí tó fẹ̀rẹ̀ pàdé mi lójú ọ̀nà yìí ṣé kò sí. Ọ̀gá ọwọ́ tí bá fún yẹn ló ń jẹ ṣé èèyàn máa gé jẹ ní. Bàbá àwọn máa jẹ́ tẹ̀ ṣọ́tọ̀ àṣìṣe. Wọ́n ti wà wọ́n náà fẹ́ gbé tírọ́ọ̀kì tí wọ́n gbé kékeré wò pé létà wọ́n wà sí ilé ìmọ̀bì. Ìgbẹ́jọ́ mi kàn fẹ́ ni wípé kí wọ́n kàn dé kémi sọ fẹ́yìn ká sì fún wọn lówó ọ̀tọ̀ rí àkàtà lórí yàrá. Ọ̀gá ìdá tó jù lórí ìlú ẹ̀ ní o olówó orí ọkọ ìyá mi kọ̀sàárẹ̀ ń gba abẹ́rẹ́. Olórí burúkú ara yín àtẹ́lẹ́ fún ká mọ́là ṣé wèrè tí a ní kí láti má tètè sí ètò tí wọ́n wọ́n nílẹ̀ lè. Kẹ̀kẹ́ mana ikú pa ẹ̀bẹ̀ àrùn pa ẹ̀bẹ̀. Mọ́sá ikú pa ẹ̀bẹ̀ àrùn pa ẹ̀bẹ̀. Ikú gbàgbé àrùn gbàgbé ikú gbàgbé àrùn gbàgbé ní Yorùbá ní. Kẹ̀nẹ́kẹ̀nẹ́ ni mo ti rí ọ̀gá tí ìwọ ọ̀gá ni kó kì í ṣe ọ̀gá mo ti rí ọ̀gá. Ọ̀nà mi dọ́kàn dọ́kàn. Mo lè nà tó bá pé sọ̀rọ̀ kó sọ̀rọ̀ èèyàn láti ní làákà yìí kó mọ́ sọ̀rọ̀ èèyàn bá ń kàlí. Bàbá ọjọ́ tó mi sọ̀rọ̀ yóò pọ̀ mi o. Ìṣẹ̀lẹ̀ o. Ṣé ìwọ ni ọmọ sọ fún èmi máa kúrò níbẹ̀? Ṣé ìwọ ni ọmọ sọ fún èmi ìwọ ọmọ Yorùbá bá ń kàlí ọmọ sọ fún èmi ìwọ àdárí burúkú? Àdárí burúkú ìwọ ni ọmọ sọ fún èmi kúrò níbẹ̀ tó bá sọ̀rọ̀ mi. Mo máa gbé ìwé ní mo máa pààyà. Ni wọ́n bá ẹnu ń kùn yóò. Standard. Jọba mi fún ọ ní kiri. Okay. Oh, yes, sir. I don't give it. Let me show you. Bank your name. Oh, this. Okay. And number. All right, sir. Which one? Hold on. Check. Yeah. What's the color, sir? Ayé nípọn o, ayé nípọn. Ayé nípọn o, ayé nípọn. Ayé lóbi ipò ẹ wá wò wá dárí wùn. Ayé lóbi ipò ẹ wá wò wá dárí wùn. Ìkàlẹ̀ dá èèyàn o. Wọn kàn tó máa dà o. Ẹ bá ṣe pẹ̀lẹ́ sáré ayé ni wọ́n bá ẹnu kùn yó. Ẹ ṣe pẹ̀lẹ́ o ẹ sáré ayé ni wọ́n bá ẹnu kùn yó. Ohun tẹ́dà fojú rí ó máa lè ṣàgbà ẹ̀dá o. Ohun tẹ́dà tí mọ̀ o. Ṣé báyé lóore o. Àwọn èèyàn wọn dájú. Ẹ ṣé gan sir. I really appreciate it. Thanks so much. Ẹ sà kò dàbí pé mo rójú ìrí ládùúgbò yìí o. Yes
Yes, right. First time tí ma wá sí hotel yìí. Mo wá kí ọ̀rẹ́ mi kan ládùúgbò yìí, mo wá ní kí n ṣe fàájì. Èyí tó túmọ̀ sí pé gbé mi rí àyàrá. Báwo wá ní service wa? Ṣé àwọn ọmọ mi church attend sí dáadáa? Our staff. Ẹ máa enjoy drinking lọ. Why don't drink it? Ẹ lè ṣe ti drink tẹ́lẹ̀ kọ́. Olúwa ló lọ pẹ̀lú àwọn ayé lóbìnrin kò ẹ wá wò wá dárí wúrú ìkàlẹ̀ dá èèyàn o. tó wá lodge ní alẹ́ àná yẹn máa ta fún ní room 203 yẹn ó yẹ kó ti check out now. ó tó máa ní bọ̀ ó lè jẹ́ kó fẹ́ retain ẹ̀ náà. tó bá yẹ kó máa retain náà ṣé kò ti yẹ kó bọ́ síbí báyìí kó kọ́ rẹ̀ wá síbà kó wá sọ fún wa. ìtọ́jú rẹ̀ ó sọ bẹ́ẹ̀ kọ́kọ́ láyé mo nǹkan tó ṣe. wẹ́ẹ̀ tó ẹ̀gbọ́n ni ipò tí mo ṣe sọ̀rọ̀ yẹn kó ju nǹkan tó lè mú fún yẹn kó o pè lọ. aláyé kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ ń tà mí mú kó fún nǹkan pé ìbàjẹ́ wà lára ẹ̀ o àìsọ ẹ̀ ìbàjẹ́ gan wà lára ẹ̀. fi ti ẹkùn ní ọ̀dẹ̀. ọmọ máa yọ pé ṣùgbọ́n ìgé pẹ́ nẹ́tíwọ̀kì. Hello, Ponu network, internet. Why you pick ẹ o? At least mo tún pè 3 times now kò pick ẹ. Ọmọ kan lọ sí room yẹn tó check ẹ. Kí ni kò check ẹ? Wọ́n ní kó má dìde ibi tó wà. Ajẹ́ máa kọ̀ máa lórí burúkú kan wá. Mo ní gọ́gọ́. Ìfẹ́ wèrè o. Fún ààrẹ kó lọ check ẹ. Ṣorí nǹkan tí problem tí mo ní pẹ̀lú ẹ̀ ni òun ò ṣe. Lọ́jọ́ nǹkan. Ṣé láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ níṣẹ́ kó lọ check ẹ ní seniority wa níbi iṣẹ́ náà ó bá mi bí báyìí. Ẹ lọ ṣí sáwọn jọ máa claim seniority òfò wèrè kan. Seniority ní ẹ̀. Ọmọ ọ̀rẹ́ ò lè dùn mí rárá. Tó bá mọ ohun yẹn play ní ìsinyìí ni mo máa gbọ́. Mo máa dún bí asín. Idiot. Ọmọ tí wọ́n dúró pẹ́kọ̀ọ́. Ayé nípọn o, ayé nípọn. Ayé nípọn o, ayé nípọn. Ayé lóbìnrin kò ẹ wá wò wá dárí wò. CSO. Ayé lóbìnrin kò CSO. ẹ wá wò. CSO! CSO! Ẹ̀wọ̀, fún máa tó bàjẹ́ aláta. Mo ti kọ́lẹ̀kùn kò ṣílẹ̀kùn fún mi. Mo ti pé ìtàkọ̀lẹ̀ kò gbé táì méjì ti pé mi ìjẹ̀mọ̀ bí ó fẹ́ rí tẹ̀lé ẹ̀wọ̀n ló bá mi wọ̀. Ọkùnrin ni ó lè ti ṣe fàájì kó tó débì ẹ̀ ń sọ lọ́dọ̀ ẹ̀. Ohun tẹ́dà fojú rí ó máa lè ṣàgbà ẹ̀dá o ohun tẹ́dà tí mọ̀ o. Maizia Esa ọ̀nkú ọkùnrin ti pa náà mọ̀dá náà ọ̀nkú ayé lóbìnrin kò ẹ wá wò wá dárí wúrú ìkàlẹ̀ dá èèyàn o wọn kàn tó máa dà o ẹ bá ṣe.
ṣe pẹ̀lẹ́ sáré ayé ni wọ́n bá ẹnu kúrò. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an? Tó bá wà nílé ká máa mọ̀ kó wà nílé, tó bá dẹ̀ wà ń biṣẹ́ ká mọ̀ kó wà ń biṣẹ́. Táyì tó yẹ ká máa enjoy ara wa ń sìn yìí. Ìgbà yẹn ló fi ń attend síṣẹ́ àbí kí ni nǹkan tẹ̀ ń ṣe lórí fóònù? Ṣebí ilé náà lájọ wà. Ó wà nílé, ó yàtọ̀ sí pé ó wà pẹ̀lú mi. You're not with me. Òkè ló yẹ ká wà ká máa enjoy ara wa. Fóònù lẹ tún tẹ̀. Ok, ẹ̀mí fún ẹ lẹ. Bẹ́tà. Ṣé o mọ̀ pé ká ṣe fara yíra ẹ̀? Torí mo fẹ́ wá time fún ẹ náà ni. Ṣọlá, ó ti pè mí sọ pé oní ní ọ̀f mi wà lé pé kí n já ṣe ìrọ̀ club. But I can't do that. Ó níbi kankan tó ń lọ. Mo understand. Níbi kankan tó ń lọ. Discharge wọn. Èmi náà ní ìdẹ. Kí ló ṣẹlẹ̀? My dear man, ní sùúrù díẹ̀ mo ní sùúrù time tó bá ti wà nílé mo ti mọ̀ pé ọkọ mi wà nílé pẹ̀lú mi kàn dẹ̀ jẹ́ kí n enjoy èwo tún lógún club báyìí please let's go upstairs oya let's go. ṣùgbọ́n àtúnṣe nípa fóònù rẹ̀. Yeah, let's go upstairs. Òun ló tún pè é, ìdí àkópa fóònù àbí kò pé kó busy. Láńkó kí ló ṣẹlẹ̀? Hello? Ọ̀gá wàhálà ti wá o. Wàhálà wà. Kí ló bí ìgbà wàhálà wà? Hòtẹ́ẹ̀lì ti jóná o. Kí ló ṣẹlẹ̀? Èèyàn ti kú sóòtẹ́ẹ̀. Èèyàn kú kẹ̀. Kí ló dé ìfarabalẹ̀? Síbò, ta ló kú? Kí ló ń ṣẹlẹ̀? Ọ̀gá ẹ̀ tètè máa bọ̀ àwọn police station ti wà níbí o. Yé police station. Mo dáná. Kí ló bí ìgbà police station? Kò yé mi kí ló ṣẹlẹ̀. Wọ́n lè yẹ kó kú sóòtẹ́. Síbò, èèyàn kú sóòtẹ́. Wọ́n lọ wò kí ni gbogbo eléyìí náà. Ṣé mi gbàgbé? Àtúntò mi ò gbọ́dọ̀ fọ́ o, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́, ìwọ ní fóònù wá sílẹ̀ o. Àwọn kan bèrè ní. Wọ́n máa lọ́tì. Láti bó o. Láti Fọlájùmí police station. Àmì àyẹ̀pì kí ló ṣẹlẹ̀? A fẹ́ rí lágọ̀ọ́ wa. Fẹ́ rí lágọ̀ọ́ yìí? Yes. Ó dà pé ojú tiẹ̀ kò bí ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Sir, ó dín in lẹ́ni explanation kankan. Tẹ́ bá dé ọ́fíìsì wa, ẹ máa bá àwọn ọ̀gá wa sọ. Fọlájùmí police station? Yeah. No problem. Ṣé mo lè gbé mọ́tò mi ṣá? No, lókòrè, a ní mọ́tò kan. Àyẹ̀mí ṣé mi lè gbé mọ́tò tí ń tẹ̀lé? No, ẹ máa bọ̀ ní mọ́tò. Ẹ̀gbọ́n kí wọ́n lọ tẹ̀lé ọmọ yẹn ló wá pè mí. SPDCO. I am CSO, one and only the 3-star of the CSO under the company of Chairman mi. Ọmọ ló wá pè mí mẹ́wọ̀n ẹ dákun ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. Àbánijọ́ ọ̀gá ẹ̀ àbánijọ́ sọ àdẹ̀tẹ̀ tó Ọ̀gá ẹ mẹ́kàn tẹ̀lé wọn ọmọ iná ni wọ́n ṣẹlẹ̀ fún mi. Ẹ má wọlé. Wàá pé SPDCO. Wàá pé rí àkọ́mọdé báwo rí. So in the next 20 minutes máa padà sí. So far kátà pé mo ní kó máa ṣe ayé. Ẹgbẹ́ náà ṣe kò wá sí pé ká tẹ̀ ríra wa bí kankan náà ní ìsìn àbí. Ó yẹ kí n tẹ̀lé yín ṣùgbọ́n tí mo ṣe ń bí ni o. Èèyàn lèèyàn máa jẹ́ o, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Àtùpẹ̀ mímí ò gbọ́dọ̀ fọ́ o, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. None of them ló mọ nǹkan tó ṣẹlẹ̀ both securities àti àwọn tó ń ṣiṣẹ́ ní hotel even gan dórí cleaner wọn ò mọ bóyá ṣẹlẹ̀ ìgbà tó kàn rí pé ó tó time tó yẹ kó check out fún wọn jẹ́ anybody but àwọn náà wọlé bàtọ́ dẹ̀ máa débẹ̀ lọ report. Ọlọ́mọ máa jẹ́ kárí wàhálà abirú wàhálà wò lélẹ̀ àjọ tètè ti ṣí òtẹ́ yìí o àwọn èèyàn ń lọ bẹ̀ wọ́n ń ṣe fàájì wọ́n ń jayé orí wọn ni o irú ilé yóò ṣẹlẹ̀ rí ẹ máa gbà wá torí Ọlọ́run ṣé wọ́n ṣáà dìtẹ̀ ọkọ̀ sí police station ṣá. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti ọpẹ́lọpẹ́ good lawyer ta ní so wọ́n ní kó sì máa bá lé wá sí court so àdúrà ní ká máa gbà báyìí but mo mọ̀ pé with the help of that lawyer àtàgbára Ọlọ́run mo mọ̀ wípé wọn ò ní charge ọkọ mi mo mọ̀ pé Ọlọ́run ní dé because murder case máa ní. Ọ̀rẹ́ ẹ ṣe gbogbo ẹni tó ń wọṣọ báyìí ló wà òkè o kálukú ló láìsàn tó wà nú ara ẹ o tó ń faṣọ bò o so
mi lè sọ pé kíní o bí eléyìí ti láìsàn tó wà nù ara rẹ̀ kó tó wá sórí òtẹ́ yín tó fi di wẹ́lo. because mi mọ̀ sẹ́wọ́n kẹta lè sọ sọ́rọ̀ eléyìí. àbí kálukú kan faṣọ bo tinú ẹ̀ ní o. everybody náà ló mọ̀ bọ̀ ṣáà ni máa sọ pé kẹ́nìbọ̀dì tó lọ́ọ̀jì tó tẹ̀ ní sí kán máa ṣe tẹ́sì fún bóyá ó ti lárùn kan àfi ká máa gbàdúrà àbí kán lọ́ọ́ máa ṣọ́ wa. àmín o lẹ́yìn ilé ànírí láburú nǹkan wàhálà ò ní ṣẹlẹ̀ lóòótọ́ yẹn mọ́. gòkè dẹni ọlọ́lá láti gòkè dẹni ọlọ́lá àti gòkè débi ọlá kó máa rọgbọ́n kó máa sunwọ̀n àti gòkè débi ọlá kó máa rọgbọ́n kó máa sunwọ̀n òwe. Jásí kòtò jásí gègèrè lọ́nà ògo títa ríro là ń kọlà o tó bá jìnnà tán ò àdóge mọ́dẹ́ bá roṣẹ́ òyà o bọ̀dẹ̀ bá roṣẹ́ òyà o bó bá rẹ̀ràn pa onídéélé fẹ́ ní ẹsẹ̀ máa jọrí ìgbàdùn àwùjọ kóńdó lèyìn ò ní bá wọn dé o àrídí èmi àti yín nínú ọgbà yìí ó ti fẹ́ kọjá agbára àti tèmi gbogbo nǹkan lágbára mi sì fi gbé ṣé ọba mi yé yín nìsín lẹ́yìn ọlọ́run nínú ọgbà táwa yìí jésù àtànábì Muhammad ló tún kù èmi mọ̀ tẹ̀lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù tẹ́ ẹ bá jẹ́ kó rí yín pé mo lérò kó bí wọ́n ṣe pa yín dànù mọ́ bí CSO kì í ṣe oyè kékeré o ẹ̀mí yín ẹ̀mí ọ̀gá ẹ̀mí fúnra mi nkí àmì lọ́wọ́ mo lè pa anybody dànù nínú yín kí lórí burúkú kí ló fàrí fílẹ̀ ní èmi àti. CSO ẹ padà síbí. kí ni. CSO ẹ dúró kí ló máa ń mú yín ganan iṣẹ́ níwájú yín tí wájú ọ̀pá kọ torí ọ̀rọ̀ yín ò tiẹ̀ wá fẹ́ yé mi ẹjọ́ ṣẹ́ ti gbàgbé òye yín nínú bíbá ìgbọ̀nà chief security officer nìyí ẹ wá ní ẹ fẹ́ pa wá ìgbà kan lèèyàn ń pa èèyàn kì í pàwọ́ o láyé yẹn mọ́tò ẹ bàbá mi dánwò. ọ̀dà èmi ti gbọ́ ti yín bọ́bí yóò ti ìwọ tẹ́ èkó ònú ọgbà yìí eré lẹ́pẹ́. ẹjọ́ ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run torí bí gbogbo nǹkan tẹ́ ẹ sọ látàárọ̀. over security officer over I see you over turn it on. ẹjọ́ ẹ má bínú ẹjọ́ officer security ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run ṣé rí nǹkan kan tí mo gbọ́ òun ni pé ẹ sọ pé ibi ìbàyìn kan pó ti sú yín pípọ́n dẹ̀ ti bá yín wá iṣẹ́ PSP àwọn tó ń kó ilẹ̀ wọn ní lọ́mà yẹn èmi wá wò pé nǹkan kékeré pé kò sí wàhálà ṣó ti ẹ̀yin ẹ máa lọ ẹ má kó àwà dání lọ síbẹ̀ ẹ̀yin dá lọ. ẹ̀ǹkẹ́ ẹ̀yin méjèèjì nǹkan ń ṣe ìyá yín sọ fún un pé ó ti síìkì wo bí èmi ní abá rí PSP ṣé ọmọ adágbé PSP àwọn ọ̀gá ọlọ́pàá tí wọ́n ní 3 eagle star eagle kan star méjì PSP ọ̀gá ọlọ́pàá ní PSP I am CSO ìsìn lè fi CSO lẹ̀ kí ìsìn lọ jẹ́ ọlọ́pàá ní ìsìn ṣé ọba mi yé mo wà lẹ́nu ọ̀rọ̀ tí mo sọ o ẹ má rò pé bóyá mo gbàgbé o nǹkan ó ṣe yín. ẹ dáhùn kí ni mò ń ṣe yín náà ẹ sì à ń wọnú sí aláìsàn àti tó ẹ sì ń da ògùn ẹ kí ló dé ọ̀rọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ń sọ lẹ́nu àwa wítan ẹlẹ́mìí wa ń bẹ lọ́wọ́ yín ẹ̀mí tí wọ́n sí lọ́wọ́ ẹ̀mí tèmi o kò sí lọ́wọ́ ti yín o ìbẹ̀ lọ́wọ́ ànábì mọ́mọ́ sallallahu alaihi wasallam. ẹ dákun. àwọn wọn kò bọ̀ èyí sọ lérè o lẹ́yìn tó bá kó omi òtún ní irísẹ́ ní gbogbo bílù ìṣètò yìí. ẹ̀yin má wọrí. CSO ẹ padà wá sórí bí ojúgun ẹ bọra ọdẹ. kí ni nǹkan tó ń bá yín fagbọ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń bí wọn nú. bínú wọn rú gidi gan apò bínú wọn tòsí ló wọn kọ ṣe báyìí wọn ṣe báyìí. ìyá bíbù tẹ gbọ́n tó ń wí ni. wọ́n sọ pé àwọn lọ̀gá níbí ta ni ẹ. security. wọ́n ní pé àwọn lọ̀gá. wọ́n náà wọ́n lọ̀gá ọ̀gá ni bí bàtà ti ṣe ṣáwọn náà sọ sáláyì fún wa ni. ebi kò ní pọ́ bẹ̀rẹ̀ sí ní gbéra ṣọlẹ̀ wọ́n gbéra ṣọlẹ̀ wọ́n pariwo wọ́n rojọ́ ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ayé mi ẹ̀jẹ̀ má bìrì ṣe wọ́n fámìlì mọ́ ẹni tó kọ́ ibi báyìí ni. àwọn gangan ló ṣe foundation
wọ́n ru pílà. Tó ní kò gbọdọ̀ má jẹ bẹ́ẹ̀ náà, wọ́n máa jára mọ́lẹ̀, ọ̀rọ̀ wọn ò fẹ́ yé mi rárá. Àmọ́ ju gbogbo ẹ̀ náà lọ, kò sí wàhálà. Ṣé ti yẹ gbogbo jẹjọ fà, kò sí wàhálà, kò sí tó kọ́kẹ́ mi. Ṣé wà ókè? Wọ́n ní ṣe ẹ gbádùn. Tani kò sí wàhálà, gbogbo wa náà lájọ the same level náà ni gbogbo wa jọ wa. Kọ́lọ́hun máa ṣọ́ wa. Ọ̀gá tó kó wa síbí gan, òun náà mọ bó ṣe ń lọ. Màmá. Ẹ má di etí yẹn. Màmá. Etí yẹn dùn mí tẹ́lẹ̀. Ó ti dá. Ẹ ṣé o. Ẹ ṣé. Láì kọ́lé láì ralẹ̀ kí náà ní àtúnṣe. Kí ẹ̀dọ́ máa jà sógun ológun kó máa múra kọ̀kọ̀kọ̀kọ̀ báyìí. Àwa wíta ìwọ́n fẹ́ níbọ̀dì wọn ni. Èmi wọ̀n kan ti máa ṣe. Láti gòkè dẹ́ni ọlọ́lá. Ó yá padà síta jàre. Tí káwọn kọ́sọ́mà bá rí wọ wèrè tó máa dán tó máa pàtó náà ìtura. Tí wọ́n ní nọ́ọ̀sẹ̀sì wọlé, jáde síta jàre. Ibu fún mi tó máa yàwó ẹ̀ tó ṣe wáyé. I'm telling you. Tí a máa lè kọ́sọ́mà fọwọ́ ń bíbà. Kí ló ṣe yẹn? Ẹ wọ́n lọ ṣe yẹn. Nílé ayé yín. Ẹ má ever kẹtọ́ lọ́wọ́ rẹ̀ mọ́. Ṣé gbọ́ àkàtúntò sọ? Ẹ wo ọ̀gá mi kọ́ ni mo ṣe géètì fún wèrè o. Ó lè jẹ́ security yẹn, ó ti gbàgbé sínú torí òórùn bá jẹ́ gan o. Ok, ní tí wọ́n sọ fún yín rè. Anytime tí wèrè yẹn bá wá bì, ẹ jọ kí lẹ fi àṣà sí wèrè yẹn. Ọlọ́run ló fún yín grace náà. Ó lè má mọ nǹkan tó ń ṣe lóòótọ́. Ṣùgbọ́n ẹ̀dá bíi tiwa ni. Ẹ wọ́n lè bí ẹran, ẹ lè bí ajá. Ẹ má ever lè mọ́ o. Secondly, gbogbo nǹkan tó bá ti lóun fẹ́ tó bá ti wọ bì ní kẹ́ máa fún. Drinks ni o, oúnjẹ ni o. Anything tó bá ti béèrè fún, give it to him. Put it on my bill. Understand? Yes, sir. Ẹ sọ fún bó ṣe máa gbọ́. Ó dà sá. Ọ̀gá sọ wípé wèrè tó bá ti wá síbí ẹ̀yin ẹ fún ní oúnjẹ tó máa jẹ tẹ́ fún. Wọ́n á sanwó fún mi. Nǹkan tẹ̀sán ni pé wọ́n ní tí wèrè bá ti wá kémi fún wèrè lóúnjẹ. Gbogbo wa ti ya wèrè papọ̀ nìyí. Gbogbo wa ti ya wèrè papọ̀ rẹ̀. Báwo la ṣe máa ṣí ilẹ̀kùn fún wèrè wọlé tó máa wá wọlé síbẹ̀ yìí? Ìyanu ẹ̀tọ́ oúnjẹ wèrè ẹ fún nǹkan tí wọ́n sọ nìyẹn. Ó dáa kò sí wàhálà mo ti gbọ́ kí n máa fún èrè lóúnjẹ. Ẹ fún lóúnjẹ o. Gbogbo wa ti ya wèrè pọ̀. Nínú gbogbo kí ni ẹ máa sọ pé kí ni àlejò wá kó máa wọlé bọ̀ táwọn kọ́sọ́mà bá rí wèrè níbi tí mo ti ń tó jẹ ṣé o lè sọ pé kúkú nǹkan ó fi ìkọ̀sọ́ jẹ fún àwọn kọ́sọ́mà tí wọ́n sọ pé tí bí bá ní wèrè kò sí kan tí wèrè lè ṣe tó bá dé ìgbà mi ní kíchìn tí wọ́n tọ̀ bẹ̀ dànù ká ní kó wá sọ sálárì. Àti gòkè débi ọ̀la. Ọ̀fọ̀. Òun máa propose. Okay, so now. Kàkíkì ni ń ṣakápò ẹkùn ni. Oníkálùkù ọmọ ṣọ́dọ̀ ẹ̀dọ́ tọ̀tọ̀ ni. Ó sọ nínú ìwé ẹ̀sáyà. Ó ní wípé Olúwa sọ ẹ̀jẹ̀ ara wọn di ọtí wáìnì kó o sọ ẹran ara wọn di súyà. Má jẹ́ kí eré o. Martin! Nínú gbogbo ọkọ̀ tọ́lọ́wọ́ bà mí dá sílé ayé yìí. Àwọn ọkùnrin kàn ya olórí burúkú, wọ́n burú jù. Feelings tí mo ní fọ́mọ yẹn these days, tí mi ò bá fẹ́, wàláhì mo lè kú, ikú lè rẹ̀. Báwo ni? Fine, sir. Gbogbo ohun ẹ̀ ṣe salt. Ẹ káàsán, kálẹ̀ bẹ̀rẹ̀. Tó bá jogun náà ni, Ọlọ́run máa bá wa ṣe. Very stupid person fún nǹkan tó sọ fún mi yẹn, Samson. O fẹ́ sọ fún mi pé ẹ ti ready for the meeting, right? But nǹkan tí mo fẹ́ sọ kọ́ gbọ̀ngàn nìyẹn. Okay. You are a motherfucking traitor, Samson, ọ̀dàlẹ̀ yẹn ọ̀dàlẹ̀ balẹ̀. Ẹni tó bá lè dalẹ̀ fún ma balẹ̀. Ẹni tó ń tọ́. Ṣọ̀rọ̀ wo ni sọ lẹ́ni tí ó jù? Wọ́n gbọ́ngàn lọ̀dà yìí náà. Ọ̀gá mi wọ́n mi ṣe jẹ́ sílẹ̀. You know she's my girlfriend. Tí kì bá ṣe wípé ẹjọ́ lójú kòkòrò ni. Ẹja aláìní tẹ̀lọ́rùn. Ṣé yẹ kẹ́ tó máa béèrè má jáde ìyàwó? Ẹ̀wọ̀n mi mo pé mo bẹ̀rẹ̀ jàyàn látọjọ́ èyí sísá mi. Ọlọ́mọ kan tó ń gbénu ẹ̀ whatever tó bá jẹ́ ìgbénu ẹ̀ ó máa jẹrà mọ́ níkù ni. Ẹ tó bá jẹrà kọ́ àti tí ò jẹ́ bọ́lọ́ọ̀ṣà lọ́wọ́ ó kọ́ bá ńlá bá ẹni tó máa gé. O ò ní gbádùn pẹ̀lú nǹkan tó sọ yẹn. Kò ní dákó jẹ, kò ní dákó ṣà. Ojú ẹ̀ ló lè máa ṣe I'm going to marry that girl mo lè máa fẹ́ sílẹ̀. O fẹ́ tẹ́ ní jẹ. O fẹ́ tẹ́. Ìyẹn ni wípé tí àdúrà bá gbà tán, apá aládùúrà gan ò ní ká. You know me.
Màtẹ́tẹ̀ nígbà tó wà sùkúl màtẹ́tẹ̀ nínú ẹ̀ mọ̀ mí. Báyìí sọ̀rọ̀ jẹ́ kí ni màtẹ́tẹ̀ kí ni yẹn ní ṣe. Ó ṣe lọ́pọ̀ orí ẹ̀mí sọ̀rọ̀ ṣé lábẹ̀rẹ̀ mi ò 39 Third Street ni o. Gbọ́dọ̀ máa tí mo bá tó o. Wàá ṣe lè gan mọ búùṣù. Yá ẹ ò ní dúró. Ìtìgé olókìní dẹ́rù báráyé ojú ológbò jìgọ̀lọ̀ mi dẹ́rù bá bàbá ìṣe. Tó bá dé pé mo padà wá sí ibà yìí ní àná mo wá sun lórí ìmọ́jú tí ìbá pa ẹ́ sí pọ́ mu àlè ní mí. Wọ́n máa bá ìwọ sọ̀rọ̀ wọ́n máa dún mí àwọn. Wọ́n máa fọ́ pa ọ́ lára báyìí wọ́n dún mí àwọn. Ṣé ló ń gbò ní wọ́n ní báyìí tó máa wò mí lójú bá àwọn. Ó fẹ́ jẹ́ kí wọ́n máa fọwọ́ pa mi lára kí n máa dún mí àwọn. Ọmọ sọ̀bẹ̀nu ọbẹ̀ ti ṣe tí ó ṣe. Ibo ló wà látàrọ̀ táwọn wá ìkiri. Gbogbo bẹ́ẹ̀ ṣe sáré wá tẹ̀ ń pariwo orúkọ mi ìlú ìbára ni mo wà mi ò kò dáhùn. Anyways ṣé ò ní lọ school ni. Ẹ̀wẹ̀ mi ò lọ school. Kórèdé kì í ṣọmọ lọ tó túmọ̀ sí pé Kórèdé kì í ṣe tìyẹn. Àná ẹni bó ti ọmọ ẹ̀ ó dá wa dúró sínú ilé ló fẹ́ gbé wa jáde ààrẹ jẹ́ àrùn mi ra. Gbógun mi lèmi máa gbógun ayé yín mi. Bó tìjà ni mi máa gbóhùn já. Ẹ wo ọjọ́ tí ogun bá léwu là ń rántí Agẹmọ. Agẹmọ ló dé yìí. Kò sóúnjẹ bíbá agbó síbi kó tó gbé sí ìbáyìí. Màdàmú ti gbóúnjẹ oúnjẹ lélẹ̀ nínú kúlà ẹran lélẹ̀ ẹja wà ń bẹ̀. Ṣé bóun ni mò ń wẹja nú ẹ̀ yìí? Ọkọ mi ṣe é wà òkè báyìí. Ó wá sọ fún mi pé kí ni oúnjẹ lélẹ̀ náà. Ẹja lórí empty table ṣe kù sí. Ẹran rẹ̀ kúlà rẹ̀ jọ kúlà dà oúnjẹ dà. Kò sóúnjẹ. Ìgbọ̀n tẹ̀ mí ni pé ọpọlọ tèmi fún àbí. A ní kò sí oúnjẹ kankan lórí tébù iṣẹ́. Ẹni tó lọ́rùn pé lọ́lọ́run yan. Olórí wa wọ̀ wọ̀ ọmọ ọlọ́run bọ̀. Ọ̀rọ̀ náà bọ̀ ọmọ ọlọ́run bọ̀. Àpapọ̀. Látòní lọ ẹ̀ tún rí sinmi wọnú lé. Ó máa rọgbọ. Ilẹ̀ ọ̀dọ́mọdé olówó ẹni dúpẹ́ òrè àná yóò rí omi àgbà o ọmọ adúpẹ́ òrè àná ó ṣeun òjẹta ó ṣeun àná ó ṣeun òní ọlọ́wọ́n jọ mọ́ dá ìyá wa ẹ rà mà. Àyàn máa ń tẹ̀lé protocol nù bíbá yìí. Ṣé bíbí ilẹ̀ fẹ́ wọ̀ ẹ máa lọ́ọ̀tì yín. Wọ́n máa ń tẹ̀lé protocol bí ni. Ẹ máa lọ́ọ̀tì yín. Aṣẹ́sọ́ òní mà àwa pè gbogbo àwọn èèyàn wa tí a mọ̀ ládùúgbò làwọn náà ṣe wà. Òótọ́ ni bébì àwọn ló invite mi ìdẹ́pẹ́ rárá Ọlọ́run èrò dẹ́ pọ̀. Kódà àwọn odò èyí ní dùn mí ni mo fẹ́ complain gan ṣùgbọ́n kẹ́tọ́ lọ ní wọ́n ṣe bẹ́ẹ̀. I don't understand you. Kí ló dé tí yẹ kí máa ń tẹ̀lé protocol? No, àwọn èèyàn ń lọ wọ́n ń fẹ́ lọ múra wọn. Now báwọn pípìn yẹn ṣe wà yẹn ó dangerous fún ẹ̀ tí wọn láti dúró sáàrin méjì. Now tí ẹni tó gbé wá tó bá jẹ́ pé ọkọ ẹ̀ wà available tàbí kọ́kọ́ tiẹ̀ náà kó wà nínú room bẹ́ẹ̀ pẹ̀lú obìnrin mi kọ́ wá jáde kan bára wọn ní junction yìí ṣé wàhálà ò ní ṣẹlẹ̀ ẹ tẹ̀lé instruction wọ́n dẹ̀ sọ fún wa tọ́ba wá sọ̀rọ̀ tán ẹlẹ́yìn CSO ṣé lábẹ́gẹ́ ni ẹni follow instruction kí ni àpẹẹrẹ òṣùwò lábẹ́ rí lára yín. Inú ẹ̀dá jìnjọ̀rún lọ. Ó ti rẹ̀ mí sílẹ̀. Kí ló ṣẹlẹ̀ ó ṣe máa rẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀? Babe stop náà ò lè gbé yẹn wá náà. Kí ni owó tó máa ṣẹlẹ̀? Ẹ dókítà bẹ́ẹ̀ ti ṣe
Mo máa mú drink later náà, máa mú. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ láti gbá mi létí náà? Mo ṣe máa gba ilé tí irú ọ̀rọ̀ wo nìyẹn. Má ṣe gbájú àbí báyìí náà o pé má tẹ̀ máa fẹ́ ṣeré kò ń ṣe mọ́mẹ́ǹtì ní. Bíbí wá ti lè ṣe bílẹ̀ náà gbá mi létí náà. Mo ti mọ stop on mi. Torí pé o ò fẹ́ ṣe mọ́ǹsì ló ṣe wá ń lò. Ṣé mi kọ́ ni mo ṣe kan látàárọ̀ ni mo ní o gbá mi létí o ní o gbá mi létí? A ní mi ò gbá ilé tí abẹ́ wa gbá mi kúrò náà. Yé! Inú mi o. Ó mọ̀ kan ní sùn. Kò tó ṣe. Ṣèbí ó ti rẹ̀ ẹ̀yìn àbí máa ṣe. Máa ṣe. Yé! Inú mi o. Inú mi sẹ́ kí ló tún gbá mi nínú báyìí. Yé! Ṣó gbá mi létí? Mi ò gbá létí sẹ́ ní dùn mí bẹ́ẹ̀ mi ò tó gbá mi nínú báyìí. Mo kú o, mo dáràn, mo dáràn. Yé! Mo kú o, wá kí ló ṣẹlẹ̀? Mi ò mọ̀ sẹ́yìn. Etí mi ò, etí mi ò. Mo dáràn, mo dáràn. Inú mi ò. Inú ẹ̀dá jìnjọ ń lọ. Ẹni ṣòwò ìfúnra, ẹkú ara fún. Má ṣe lògùn máa mọ̀, gbogbo ayé ti mọ̀ wáyé. Bẹ́ẹ̀ni, ṣé kò sí? Ẹ̀yin ò gbọ́ pé èèyàn kan kú sí Gbadé hòtẹ́ẹ̀lì ni. Wọ́n sọ náà lánàá náà pé èèyàn kú síbẹ̀ mi wàá mọ̀ pé ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi hòtẹ́ẹ̀ tó wà ń bẹ̀ hòtẹ́ẹ̀ Gbadé tó wà ń bẹ̀ lèèyàn ti kú. So òótọ́ ni. Tó ṣoògùn owó. Bẹ́ẹ̀ ni. Òótọ́ ni. Ṣẹ́yìn náà rí pé òótọ́ ni. Ẹni tó ń wa mọ́rúwá láàrin ọjọ́ mélòó sọjọ́ mélòó tó dẹ̀ ti di pé ó ti kọ́lé ńlá mọ́yé hòtẹ́ẹ̀ tó ti ní ni. Hòtẹ́ẹ̀lì ẹ ti pọ̀ bí. Ẹ wo bí tó bá ń lọ báyìí ẹ̀yin gan máa rí pé owó ti wà. Èèyàn ti dé. Èmi ò kí ń fi bẹ́ẹ̀ lọ síbẹ̀ lẹ́yìn kí n lọ charge. Ẹ má lọ bẹ̀ mọ́. Ẹ má charge bẹ́ẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀n ní lò wá o. Àmì ò ẹ ṣé gan, thank you so much. Ẹ ṣé gan. Ayé sọ̀rọ̀ yín ẹ̀ ò dẹ̀ bọ́ wa dákun máa báyé jẹ́ ṣẹ́ráyé òde bọ̀bọ̀ pẹ́sẹ̀ ọmọ tọ́rọ̀ tó bá kí jẹ́ ọ̀rọ̀ bàlá tọmọ pé bàlá síbẹ̀ kó ń ṣe ọ̀rọ̀ bàlá kó ń ṣe àmì tọmọ pé ọmọ pé sí ẹsẹ̀ o ta ní bàlá tẹ àkùrẹ́ bá máa ń tẹ ọmọ tẹ tálẹ́wọ̀n mẹ́ ọ̀lọ́rí burúkú tálẹ́wọ̀n mẹ́ tálẹ́wọ̀n mẹ́ torí mo ti sábìrì tẹ́lẹ̀ kó ń ṣe ọ̀rọ̀ bàlá ní àrò tó mẹ́ àyàwọlé màrà kó ń ṣe àrò bàlá tálẹ́lẹ̀ tálẹ́lẹ̀ kò má bọ̀ mí bẹ̀ káì má bọ̀. Tani ó béèrè tani ó béèrè ṣé wèrè ìwọ ni wèrè ṣé wèrè ẹlẹ́. tó má bọ̀ ìbí báyìí má bọ̀ mo pé bẹ́ẹ̀ ṣé mo pé tẹ́lẹ̀ kí n tó wá ṣí gate ọ̀gá ni ọtí bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹsẹ̀ bàlákà ọmọ iṣẹ́ bàlákà ò fẹ́ ṣe dáadáa ni mo pé bẹ́ẹ̀ torí àlọ́hùn ọ̀hún tára àlẹ́ òpìsí ní ọmọ-ẹ̀mọ́ kò ní bèrè àwọ̀ ẹ̀ tó má bọ̀ do Allah má bọ̀ ọ̀hún tára àlẹ́ òpìsí ní ọmọ-ẹ̀mọ́ kò ní bèrè àwọ̀ ẹ̀ má bọ̀ wá kọ́ra ẹ̀nù gate má bọ̀ torí àlọ́hùn. kí ló ṣẹlẹ̀ gan-an ló ń jẹ súnmọ́ wèrè wèrè gidi lọ́mọ yìí. Gbọ́njẹ́ wèrè jẹ́jẹ́ gbọ́njẹ́ wèrè jẹun. Kí lè ṣe nísìnyẹn? Kí lè jẹ́ fi gbóúnjẹ fún èèyàn mi? Àwọn náà pákéjì oúnjẹ fún sa. Ẹ fi gbóúnjẹ fún èèyàn mi. Ẹ má jà lóhùn o, èmi ò fẹ́ bàrọ̀ o, ráìsì ni mo ṣe ṣẹ́bẹ́rí, ráìsì ló ń jẹ yẹn. Ìwọ mọ bó ṣe máa ń bà sọ kó gbọ́. Láyé yìí, ẹ má hẹ́fà ká fi gbóúnjẹ fún. Mo sọ fún lọ́jọ́ yẹn wípé kò sí kọ́tẹ́ fi yàtọ̀ sí, ẹ kàn ní grace ni, a lè fi yọ, ṣé fẹ́ bà tèmi jẹ́ ni? Ẹ má dọ̀rọ̀ aláṣọ sọ̀rọ̀ mọ́ o. Tẹ́ bá tún sáṣọ ọdún ẹ̀ sọ̀rọ̀, màá fàyà yín ni. Ẹ ní ṣiṣẹ́ bímọ. Now, oúnjẹ lè ti wéṣì nìyẹn. Ẹ lọ díìsì oúnjẹ míì fún kẹ́ ẹ fi tọ́kì sórí ẹ̀ àti chicken. Anything tó bá wù yín ní kẹ́ ẹ ṣe nítorí àwọn ènìyàn tó àmì ẹ̀sìn. Ṣùgbọ́n èèyàn mi ní ẹ máa tọ́jú ẹ̀ dáadáa. Ẹ wo ọjà ìmọ̀ ìfẹ́ ti dídé chicken wá ti dídé báyìí. Eré máa pọ̀ ju o. Ẹ ti ẹ̀ gbọ́ náà gọ̀gọ̀gọ̀ nígbà tí ọ̀gá wa wò sùsùsù tó fi àwa stáàfù sílẹ̀ tọ́jà wa sọ pé àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀dì fún wèrè àwọn wo ló fẹ́ bá wèrè jò lágbo
Ìyanu network ọ̀gá ò ní wọ́n ń ṣe birthday fún wèrè o àbí wọ́n ń pe DJ Chicken o ohun tí wọ́n sọ ni pé ká má fi ike ká má fi gbóúnjẹ fún èèyàn wọn ọ̀gá léèyàn àwọn ni ká má fi ike gbóúnjẹ fún àwo chicken turkey mineral ni ká máa gbé fún wèrè. abomination láyéláyé kò sọ́dọ̀ tó lè bá ní wèrè jọ ní bàtí èmi ò mọ̀ pa yẹn kọ́ńtà ṣáà máa ń gbọ́ tó kọjá ìfẹ́ sọ ni pé kọ́ńtà má pẹ́ DJ Chicken wà bí o kọ́ńtà má pẹ́ DJ Chicken ẹ̀rọ má ti pọ̀ ju o. ẹ wo ṣé mọ nǹkan ẹ̀yin àti wèrè yìí àlàáfíà tó wà lára yín díẹ̀ báyìí ló fi yàtọ̀ síra wọn aṣọ nìkan tó ń wọ̀ àti tẹ̀yìn wọ̀ lẹ fi yàtọ̀ síra yín ẹ wo ẹ má kó wá lábá mi. má má ṣàlàyé lẹ́tà ìwọ ẹ má kó wá lábá mi jàre ọ̀gá ṣe tiẹ̀. ọ̀rọ̀ ṣùlùkù ojú ṣùlùkù bí wo o ẹ má wọ̀ mí ràn o kí yẹn dẹ̀ wo ṣùṣùṣù. ayé sọmọ yín ẹ ò dẹ̀ bọ́ wa dákun máa báyé jẹ́ ṣẹ́ráyé lóde àtùpà ọmọgbọ́n kó. nígbà tá a wà bá yín máa tún ní ká tó lọ wò yín ní ibi ọ́fíìsì kejì. kí ni mo gbọ́ lẹ́nu ẹ̀yẹn náà ẹ lọ wo ta ni ní short time kí ni mo fẹ́ lọ ṣe ní short time. a ti dé ọ́fíìsì tẹ́lẹ̀. so short time yẹn ni ọ́fíìsì mi àbí. rárá nígbà tá a dé ọ́fíìsì àbáyín a tún lọ wò yín láwọn rúùmùsì àbáyín. super. yes sir. stay away from drug. jọgbọ́ tó bá mú kú mu tí ò bẹ́ lára mu jìnnà sí kí ni nǹkan tó ń wá mi fún mò ń gbọ́. ẹnu kan láti gbọ́ kan òun lọ wá ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi mo wá ní kó kú kọ statement fún yín fúnra yín pé mo fi àmú wá yín kí. ẹ gbọ́ ìyá kitchen kí ni nǹkan tó dé tó fẹ́ ṣàlàyé fún mi. ṣe sá ṣé kò tí mo sọ fún yín nìyí ẹ má dá wọn lóhùn jà. kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹ má dá wọn lóhùn èmi ò mọ nǹkan tó ń sọ nǹkan tí mo tẹ̀mí ṣe tó ń sọ yẹn sí èmi ò mọ tó wọn ìyẹn mi mọ national anthem tó ń ṣe duality àmọ́ nàìjíríà wíyá éèlì ó yẹ kó mi lẹ́sẹ̀. èké yóò ṣe kọ́ ní ti kú ọ̀bẹ́ àmọ̀jẹ́ bánsà ẹ fi sọ ọ̀rọ̀ gbogbo náà tẹ̀mú wọn ni ọkọ̀ ní tí ọ̀sẹ̀ fẹ́ kọ̀wé gbàṣẹ́ ni àdí tó ṣẹlẹ̀ wàhálà tó ṣẹlẹ̀ tó fi wá rojọ́ fún mi. ẹlò mi ní blame obìnrin yìí ó mọ condition ẹ̀ tẹ́mi náà máa fẹ́ bá sọ̀rọ̀ máa ń tèkẹ́ yìí sí ni gbà tó ti ṣàlàyé nǹkan tó fẹ́ rí èmi fún wọ kí ló tó wà bá mi fa ṣé dán kó mu wá bí. èmi kọ́ ni mò ń bá gbé sálárì. kí ló lè ṣẹlẹ̀ gangan tó mọ̀ ká ti ṣàlàyé fún ẹ kó tó bá mu bọ̀ ń bí. ó ṣàlàyé mo ń bá ṣe mò ń bá gba sálárì mo fi kọ́ fẹ́ náà. kó tó bá fi sọ̀rọ̀ ó máa ti gbàgbé ètò ti sọ sẹ́yìn wọ́n ló máa ṣàlàyé kí ló wí gangan. ihun tó sọ náà ni pé ọ̀gá ẹ mọ wèrè kan báyìí ti máa wá láti àgbẹ̀ lọ́ba tọ́jọ́ kíní báyìí tọ́jọ́ owó ìyá báyìí. mi mọ wèrè tọ́jọ́ owó ìyá farabalẹ̀ wọ́n ló mọ wèrè tọ́jọ́ owó ìyá mi mẹ́tí wèrè jọ pọ̀ mọ́ mọ́ wèrè kan tó ń wá bí tí chairman sọ pé kán máa fún lóúnjẹ ohun tó bá béèrè kán máa fún. ayé yóò ní bàjẹ́ torí tó kù tí o ti mọ̀ gbà náà gbà ní sálárì. kò mí nǹkan tí chairman because ojúlówó ojú ṣàánú ojú àánú ẹ̀ lè ṣe chairman ló fi ní kẹ́ máa fún ní nǹkan yẹn kò sí nǹkan tó bad fún yẹn mo dẹ̀ rí pé wọ́n ní kẹ́ máa fún kí ló ṣẹlẹ̀. ayé yín wá dà sẹ́wárí kínní tóun fi ń sáàfù ẹ̀ lóúnjẹ kínní pẹ̀fupẹ̀fu báyìí ni wèrè ń gbà lọ́wọ́ ẹ̀ yọ jarí mọ́ lọ ni pé ṣé bàbá rẹ ló lóòtẹ́ẹ̀lì ni ṣé yàrá tí wọ́n máa sọ̀rọ̀ sí gan. kí ló sọ pé òun fẹ́ láti máa fi jẹ. ọwọ́ ní àwo lòun fẹ́ ṣáàmọ̀ ni wọ́n á ní kí wọ́n máa fi àwo gbóúnjẹ fún ọwọ́ bẹ̀ sí fi àwo gbé oúnjẹ fún yóò ní wọ́n bó ń díìsì oúnjẹ òun wọ́n wá díìsì oúnjẹ ní ìsìn lẹ́nu gbà ń bẹ̀rẹ̀ sí ní fi àwo gbóúnjẹ fún ó ti fún àwo tó àbàtẹ̀ 12 àwo 12 ló ti fọ́. àbàtẹ̀ 12 a níbi 12 àbí. ìlàwó tó ti fọ́ ọwọ́ ní kọ́mọ̀dé pé wọ́n wá pa wọn mọ̀ yọ owó àwo nínú àkáǹtì òun ọwọ́ wa sọ fún mi bá ní ọ̀rọ̀ tó gbé wá yìí epo wọn ni kì í sọ̀rọ̀ gómìnà á gbé lọ òkè ní àwọn lálọ́ọ̀bá. hello ṣóòótọ́ ni nǹkan tí super sọ. ẹ bá wọn dá wọn lóhùn o èmi ò mọ̀ ń pa báńgà o èmi ò lọ́yìn báńgà àwọn wíńdà wọn ṣe pọ̀ èmi ò mọ̀ ń pa báńgà o mi mọ̀ ń pa báńgà ṣé mo sọ pé ó yí báńgà. hello super tó máa fi kú láyé ẹ̀ kí ni mo sọ tó máa fi kú láyé ẹ má gbé kéèsì obìnrin yẹn wá bá mi mọ́. tẹ bá ní ọ̀rọ̀ kan tẹ fẹ́ sọ ẹ sọ fún CSO tàbí kó sọ fún chairman ṣùgbọ́n mi ò sọ pé òyìn báńgà. ẹ wá sà mo rò pórí ẹ ti dà. ẹ má bínú. ṣé àlàyé tẹ̀mí ṣe fún yín lẹ́yìn. àlàyé tó ṣe tí ìjọba gbogbo fẹsẹ̀ tó dé bá nígbà tó wá sọ pé mo lóyin mo yin báńgà báńgà wo mo lóyin akíní máa sọ yín báyìí náà. ṣé kò lọ́wọ́ tí mo sọ wípé ká bá máníjà àbí kí lórúkọ mo sọ tẹ̀lé nígbà tẹ̀ ìwọ́n ṣe pò tẹ̀ ṣe pa mi. èmi ṣe pò. kí bá tún wọ̀rọ̀ mi lọ yìí kẹ́ pé mi lọ́ máa. èmi ṣe pò. àwọn ọmọ máa sọ pé kò ń ṣe yàn. èmi ṣe pò. gbogbo wa ní nǹkan ń ṣe tẹ́pẹ́ tó bá mi sọ bẹ́ẹ̀ tí yàwó rẹ̀ pọ̀ àjọ yàwó rẹ̀ pọ̀. mandikisi tí bá dákẹ́ tí mo bá wọ̀ yìí èyí ṣe pò. èmi ṣe ó ní mo ṣe pò èmi ṣe pò mẹ́ta ẹ̀yin ọlọ́run
ní ọ̀tọ̀ níta fẹ́ bá mọ́níjà náà sọ wo kí wọ́n gbọ́rọ̀ mi torí dẹ́rù bà mí sí ni pé kí ló lè fà á tó fi di pé ọ̀gá lè mọ pọ́n wèrè lé tọ́gà bá ti ń pọ́n wèrè lé nǹkan wà bẹ́ẹ̀. inú ayé jìnjọ̀rún lọ inú ẹ̀dá jìnjọ̀rún lọ. onígbèsè tí ó bá sáájú ẹni ṣó ó máa gbẹ̀mí ni kúkú pa mí lóòótọ́ ni mo rajà lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ ti fún ẹ lówó mo ní kó lọ ṣẹ́ chẹ́ńjì wa o ní kò sí chẹ́ńjì mo dẹ̀ sọ fún ẹ ní ìwà àti ẹ̀sìn gba 1,000 naira wà wá padà wà gba 200 naira onírara oní òní chẹ́ńjì ni o fẹ́ wá gbowó kélekèle èmi dẹ̀ ti náwó bóyá tó bá dẹ̀ dọ̀la kó padà wá. ẹ̀yin Yorùbá nígbà tí a bá fẹ́ gbà àwọn ìbàlẹ̀ máa ń ṣojú àánú Tinubu bá wà létọ́ ẹ wá di ọlọ́dẹ sí kíní lọ́rùn ẹ bá mi gbówó mi. ṣó gbádùn sáré ya ara mi yá. wá gbà lọ́wọ́ mi báyìí. ẹ bá mi gbówó mi jọ ẹ bá mi gbówó mi. èní mo máa gbówó mi. ó náà ń gbóhùn àgbà ńlẹ̀ ọpọlọ ẹ tó ti lọ yẹn. màá gbówó mi lónìí ẹ jókòó máa jókòó tí yín. jẹ́ ká jọ jókòó. ó yá. bóyá ọmọ àlọ́pọ̀lọpọ̀ àti tàbí kó lọ pọ̀ fámílì ẹ wá. màmá mọ́ sọ fún yín o ẹ fún mi lọ́wọ́ mi o ẹ fún mi lọ́wọ́ nísìnyí mi tẹ̀fẹ́ mi ò gbọ́ kankan mọ́. ẹ ṣọ́ ọ̀nà àgbà ńlẹ́ ni. àgbàtà wa ò ń jẹ́ gbèsè àgbàtà mi ò ń jẹ́ gbèsè. èmi ló wá ń pajá fún. ẹ ṣáà bá ń gbowó mi. ó dà ń gbó. ẹ bá ń gbowó mi. èmi ò nówó ni mo sọ fún ẹ. ẹ dẹ́ mi lóhùn àsìkò tí ń lọ. àsìkò tí ì lọ bóyá o máa kiri lọ ni kí ni tèmi. ẹ rọra sa ọ kálẹ̀ béèrè. mami èwo ni ẹ ń lo sà fún mi ọmọ yín ni Gbadé ọmọ yín ni mo bọ ẹ jọ kí ló ní Mr. Man báwo ni bàbá mi sọ̀rọ̀ yẹn. wọ́n jẹ ń gbèsè ni wọ́n jẹ mí lówó. ṣé mo ti ní kó wá lọ́la mo ní kó wá gbowó ẹ lọ́la. èló gbogbo owó yẹn. wọ́n tún iná jẹ mí. you mean 120,000. no 1,200 naira ni wọ́n jẹ mí. oh my God ló fi ń bá màmí sọ bẹ́ẹ̀ yẹn ṣé wọn náà lágbàá lé ni ó yá ń bọ̀ ṣé o máa gba transfer. ẹ má gbà mo ń gbà mo ń gbà. bank wo. Obas Bank. okay Obas Bank. jẹjẹ ten. ó yá pàkánà báyìí pàkánà. 00 66 20 77. ẹ má bínú o téèyàn bá délé èèyàn bá yín lé torí àwọn ọmọ mi ń bẹ wọn ò ní tí ì fọmú lẹ báyìí orin ìtaláwà ni wọn mọ kọ ẹni máa fún o pé gbogbo ọjọ́ tí n bá fẹ́ yàwó obìnrin tí ó bà lé ẹni mọ̀ ṣe ilé lẹ wà. èwo ni ìtaláwà ilé lèmi wà ibẹ̀ yẹn ni ilé wa. ẹ rẹ mi ò yé yín. mo ti ṣe 20,000. ó ti dùn. mo ṣe 10,000. 10,000. ẹ ṣe dà ẹ ṣe o ẹ ṣe dà. olórí burúkú má jẹ́ kí n tún rí ẹbí báyìí mọ́. má bínú mi ò mọ̀ ẹ́. ẹ tí ìrojú mi náà ni. Gbadé tèmi mọ̀ kò rí báyìí àti pé ṣé kìí ṣe pọ́n ti ṣe ń jí Gbadé. change mami. because mo ń wo bẹ́ẹ̀ ṣe mo ṣe ń bọ̀ yẹn náà pé ẹ̀ ń wò mí bọ́ látọ̀ kan. ta ló ní mọ́tò tó bọ́lẹ̀ ẹ̀nú ẹ̀. ìkànnà mọ́tò tó lọ́ọ́ ṣe fún mi ni èmi àti ọmọọṣẹ́ mi kankan lájọ wá. Ajambada. sáà. Ajambada. ẹ kúṣẹ́. ṣebí ọ̀rẹ́ yín ni wọ́n kí ló tún ṣẹlẹ̀. ó ti yé mi lọ́wọ́ kó rẹ̀ sọ̀rọ̀. mami Ọlọ́run ló gbé bó ṣe ń ṣe ẹ̀dẹ́. inú ayé jìnjọ̀rún lọ inú ẹ̀dá jìnjọ̀rún lọ ẹni ṣòwò ìfúnra. room tí mo máa ń lò yẹn jọ wà available báyìí. Room tí mo máa ń lò yẹn right. Yeah, wà available sir. Okay. Tó bá wà available baby mi ká bá lọ sí UK kí ni kò fún ẹ àṣìkò fún ẹ rice. Pancake, sẹ̀mọ́ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Sẹ̀mọ́ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Fún mi ní kí yẹn. But last time tí mo wá sọ́dọ̀ yín nígbà yẹn network yẹn bad gan. A ti ṣe network a ní issue nígbà yẹn a ti ṣe. A ti fix ẹ̀ má bínú. But ẹ má worry máa ṣe fèrè kan. Ó rí pé ṣé ọ̀pọ̀ máa pè kitchen ní sí tó tó bá wà bẹ́ẹ̀ máa ní kó sáàbù. Okay. Sẹ̀mọ́ is okay. No problem. Èmi fún ara mi ẹ wá fún mi ní start call tó tutù. Okay sir. No problem sir. Yes sir. Auntie, fine. Thank you ma. Hello.
Yeah, ọ̀tá ló wà ní kitchen. Okay. Chief ti wà lárand. Yeah, Chief, yeah, wọ́n ti wà lárand. Wọ́n need the semo and ọbẹ̀ ẹ̀gúsí. Yeah, wọ́n need the ẹ̀gúsí. And jọ fast room 202 ni wọ́n wà. Jọ fast sure pé máa yẹn sure gan. Jọ tètè bá mi ṣe oúnjẹ fast jọ. Yeah, ó ṣe. Ó ti fẹ́ràn ojú. Tell fast. See this girl. Ṣé ìgbà tó ti mo fẹ́ràn owó ṣé òṣì ní kí n fẹ́ràn? Ó mọ̀ pé tó bá sure èèyàn náà máa sure sí ni máa yẹn sure pa. Jọ business room tí wọ́n ti kúrò láàárọ̀ ẹ̀ ṣé àwọn woman cleaner ẹ̀ ṣé wọ́n ti wọ̀ bẹ̀ wọ́n ti clean ẹ̀? Woman yẹn ti clean ẹ̀ wọ́n pé woman yẹn ṣiṣẹ́ ibi iṣẹ́. Ó dàbí ti wèrè ó ń ṣiṣẹ́ ibi iṣẹ́ náà. She's really trying. Hello, kí ló ṣẹlẹ̀? Àníkẹ́ mi ṣòkẹ́ get àwọn jórí mi fẹ́ àwọn nǹkan tí mi ò fẹ́ ló ń sọ yẹn. Ṣé o jẹ́ ọmọ kékeré ní ọ́fíìsà mi? Make sure pé o gbé gbogbo wọn lọ sí station fún mi. O gbọ́? Sórí ibi tí mo wà yìí, assignment kan ni mo wá. Jọ́ ti yẹ. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni ẹnìkan kì í fi rán ọmọ ẹni. Ní nǹkan tí mo wá ṣe. Jọ́ ti yẹ. Má wọrí. O ti gbọ́. So máa get back sí i. Okay, o ṣe. O kárí. Okay, o dàbọ̀. Láti ẹ̀kọ́, ó ti tún bẹ́ẹ̀ yẹn. Ló ṣe ẹ́ wá gbé ní trabayé náà. Kí ló ṣe ẹ́ tó ń kánjú báyìí? Mo ti gbé sára bí fọ́ọ̀kù tó wọ́n. Wọ́n èmi kan fúnra ara mi. Eré tí máa bẹ̀ ṣe lé ní ẹ̀rọ àbá. Irọ́ ni o, wàá gbé mi trabayé, wàá gbé mi débẹ̀, délẹ̀. Oh my God, gbóhùn tí mo jẹ dé. Wàá gbàgbé ọkùnrin kan ni. Yé! Aṣọ mi dà! Aṣọ mi dà! Ṣòkòtò mi dà! Yé! Ṣòkòtò mi dà! Ṣòkòtò mi dà! Ṣòkòtò! Wá sílẹ̀ o, ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán. Ó jọ gàté kò jọ gàté o, ẹ ò wá ọmọ ènìyàn. Àtùpà ẹ̀mí o. Èèyàn lèèyàn máa jẹ́ o, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Àtùpà ẹ̀mí. CSO. Ẹ má pa mí jáde yá. Lẹ́yìn kẹ́ má para yín láwọn kùtùkùtù ọtí lẹ̀ mú. Gbogbo hòtẹ́ẹ̀lì yìí kò sẹ́nibọ̀dì tó sùn mọ́jú o. Èyí wá jí láwọn kùtùkùtù ọtí lẹ gbé síwájú lẹ́ mú. Èyí tẹ̀ wá jí kẹ́tẹ̀ ní ẹ fẹ́ kà wá bóyá apẹ́ àbẹ́ àpè. Ọtí lẹ wá jókòó lẹ́ mú. Life kan níyì náà kó dà náà. Kémi mọ wọn kà yìí jọ ìjọ tó fẹ́ gba sẹ́ńbì ó kọ mi lórí lọ ẹnu ọ̀nà pé mi mú lòtẹ́ẹ̀lì ó yẹ kí n wá kú dànù ẹ pé àwọn fámìlì yìí ni ẹni pọ́blẹ́mù ìṣòro ẹbí yìí ni èmi fúnra mi ò sùn mo tún gbóhùn ní ìsìn mo yọjú wo bẹ ẹ̀yin wá dé ẹyẹ kí n máa ka ẹ̀yin ẹ tí kú. Ẹ kì í ṣe àbíamọ ẹranko ní àgbàyà ní pẹ̀lú gbogbo nǹkan tó tún wá rí tó ṣẹlẹ̀ mọ́jú tí a lè sùn ẹ jókòó burúkú ẹ mọ tí ọtí máa pa yín ẹ̀yin àgbàyà òṣì ẹ mọ post yẹn àbí ẹ mọ post yẹn. àǹtí ẹ̀ fún ọjọ́ náà wá ń ṣe sí playhead yẹn ọ̀dà ó ti kó dọ̀tí wọ́n fi spirit sínú òun wọ́n máa fi ń nù báyìí orí ọ̀dà èmi ló yẹ kẹ́mi máa ránṣọ ń bẹ́ẹ̀ fẹ́ gbé yàrá fún àwọn ẹbí ajílẹ̀ yẹn ṣé mi mọ̀ sí àmọ́ bá yín dé reception. n ò lè mọ post wọn bọ́tẹ́ bámọ́ ẹ jẹ́ kí n sọ fún yín Chief Security Officer post yín bíbá ẹ nìyẹn. ọ̀gá mi ṣe bàbá olóde tí mò ń bá ariwo kí ló ṣe tí mò ń bá ariwo láti ta. bàbá àná ọ̀dà fọlọ́tì ọlọ́run ti ariwo ẹ̀ mọ́ o ẹ̀mọ́ bá wọn ajílẹ̀ tìmù ẹ̀sìn wá gba rúùmù síbí bàbá ń tọ́sẹ̀lẹ̀ ní òru lójú òṣè dúró. àwọn ajílẹ̀ yẹn yìí ti. àwọn àjẹ́. iṣẹ́ ẹ̀yà fíìmù. ọ̀rọ̀ fíìmù kọ́ àná ọ̀dà fọlọ́tì o
ẹ bèrè lọ́wọ́ ọmọ yìí ọlọ́run ló yọ ọmọ ẹ̀gẹ́ ẹ ti ń wọ̀ lórí ìkúnlẹ̀ yìí ọlọ́run ló ní wọn ó pè é láàárọ̀ bí mo ṣe jí ń fẹ̀rẹ̀ mo ló ń kà wọ́n kiri inú rúùmù ni pé ká wò bóyá wọ́n ti yọjú kan àbí wọ́n ti yọ ẹ̀mí ẹ̀ bàbá nítòsẹ̀lẹ̀ ń bí lánàá tẹ́ wá lọ́ọ̀jì èmi ò rí rú ẹ̀ rí o. ibi ni mo dúró sí lóru ní nǹkan bíi 1 sẹ́rí bí ilẹ̀kùn ṣe ń ti gbòò látẹ́gùn fẹ́ ní nǹkan rébọ́ gbòò tẹlifíṣàn bíi 15 ni ló ti bàjẹ́ ẹlòmíì báyìí ẹ̀rẹ̀ dédé rí tí ọ̀sà jáde náà àwọn tí wọ́n lọ́ọ̀jì ní ẹ̀rọ dúfè ẹlòmíì ro dúfè báyà ní ọ̀tẹ̀ ló dúró sí ìmí inú ọgbà mi báyìí ní ń pariwo pé òun òdúdú eléyìí o èmi náà ò sì rí mọ́kànlélọ́jú bí gẹ́gẹ́ bí ẹni tó ní agbára tí ọlọ́run ti pè ìpè sí ni mọ́kànlélọ́jú kan tó wọlé ní ẹnu ọ̀nà bíi ni náà di àwọn àjẹ́ nẹ́sẹ̀ bọ́lá ń dábòjú wòrò kúwó bọ́lá ń dá gógó rìgì orí ẹ̀jẹ̀ tuẹ̀tù ojú ẹ̀yẹ dá wọ́n kàn tún sẹ́ńjì orin òní ẹni kò tó ré ẹ wò kò tó ayé kò tó ré ẹ wò kò lórí láyìn tí wọ́n wà ní o yẹn wá rí lẹ́yìn wọn lọ́hùn ẹni tó líìdì gangan bàbá Ògúndé ní látọ̀sọ̀sà wọn á wò pa látọ̀sọ̀sà ẹ̀ ti á lọ́ọ̀jì sí ibi bàbá náà ṣe òye ẹ̀dúrà olóyè àwọ̀ olóyè àwọ̀ àwa ti dúró tàwa. ṣé gbogbo tó sọ yìí náà ṣé wọ́n gba fíìmù location síbi wọ́n fẹ́ ya fíìmù bí ni àbí. wọn ya fíìmù aláwọn àjọ̀nú wọnú bí wèrè wọ́ọ̀lù ni ẹ mọ̀ pé bẹ́ẹ̀ èèyàn bá ń ṣe patí lọ́wọ́ náà lóòótọ́ bẹ́ẹ̀ bá rí èèyàn tó ṣe dírẹ́dì ẹ mọ̀ pé wèrè 3 ló wà àwọn kan ń ṣe dírẹ́dì àwọn kan dàda wèrè ọ̀run náà gbogbo wọn àwọn ni wọ́n ṣe ìbíwọ̀ wọ́n ṣàṣe àwọn èèyàn léṣe gan. ẹ sà wọ́n rèpù àjọ̀nú rèpù eléyìí lánàá. DJ YK múlẹ̀. ẹ ń purọ́ irọ́ pa yín kú dànù. kábíyèsí o purọ́ olórí àwọn rírọ́ DJ YK múlẹ̀ irọ́ pa yín kú dànù. èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àtúpẹ́ bí mi ò gbọ́dọ̀ fọ́ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìwà. Hello ma ẹ wo mi ò wá òkè ma mi ò wá òkè mi ò fàyà rárá ẹ lè fẹ́ rí mi. Mo ti gbọ́ bọ̀ kò lè jẹ́ lẹ́ni máa kò lè jẹ́ lẹ́ni o máa mi mo ti gbọ́ máa wá rí yín mi ò sí in good mood. Hello ma ṣé ń gbọ́ mi máa rí yín máa ẹ má wọrí máa rí yín bọ̀ ó lè má jóni ni mo sọ because I'm not happy at all. Okay ma máa yọjú sí yín. gàdé kò jọ gàdé o tẹ ò wà ọmọ ènìyàn àtùpà. ẹ má bínú pé mi tètè yọjú sí mi get ara mi these days ṣé kò sí ẹni kì í yọjú sí. Gbadé ó sí ọmọ orí ẹ̀ka lára ṣì dànù. Gbadé olúwa Gbadé. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní bọ́mọdé bá ṣubú á wo wájú àgbàlagbà bá ṣubú á wo ẹ̀yìn wò. Ẹ̀rù ẹ bà mí. Má ṣe háhá o. Nílé ikú báyìí, wọn là ti ń jẹ́wọ́ àrùn. Ẹ̀rù ẹ bà mí. Ọmọ ẹni ò ṣàgbàfọ̀, ó ń káṣọ wálé. Ẹ rójú olè ẹ ò mú. Màámi, kó má jẹ́ nǹkan tí mo rò ó. Ṣé ẹ fẹ́ máa pè mí lólè ni? Èmi ò sọ bẹ́ẹ̀ o. Àmọ́ ó jọ gàtẹ́, kò jọ gàtẹ́. Ó fẹsẹ̀ méjèèjì tí wò. Gbadé. Màmá. Àbí ìwọ kọ́? Ìwọ tó jẹ́ pé odindi iṣẹ́ 3 ni mo mú ẹ lọ síbẹ̀ tó dúró ń bẹ̀. Èyí kò tún tẹ̀síwájú nínú iléèwé ẹ̀ kò tún ní rárá. Ó kàn dédé yìí owó dé. Gbogbo nǹkan tí àwọn èèyàn tí ẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò fi bẹ́ẹ̀ fi taratara kà kún.
àmọ́ ńgbà tó dẹ̀ ti wá di tí gbogbo ẹ̀ ti wá búrẹ́kẹ́ báyìí mo ṣe wá mọ̀ pé lóòótọ́ ni nǹkan táwọn èèyàn sọ ṣé n má parọ́ fún ẹ gbogbo owó tó ń fún mi ó wà lábẹ́ pílò èmi kìíní yìí èmi Àdùnní èmi ò fọwọ́ kan owó ẹ o gbogbo nǹkan tó tún ṣẹlẹ̀ ló tẹ̀ tí n bá dẹ̀ wà ní à ń sọ pé ọmọ ìyá olóògùn owó rè ọmọ ìyá olóògùn owó ló ń lọ yẹn ìyá ẹ̀ ló ń lọ yẹn ó ti di pé wọ́n wá ń tọ́ka mi níhun tí mi ò jẹ níhun tí mi ò mọ̀ èmi dé mọ̀ pé ńgbà tí gbogbo àwọn tó ń kú lótẹ́ èyí tó náà kọ́ yẹn nígbà tí gbogbo wọn bá kú tán ta ló kọ̀ ó kù yà. Màámi mo ń dẹ́rùn. Mo wà disappointed pẹ̀lú ọ̀rọ̀ tó ń gbọ́dọ̀ nínú yìí. Èmi náà mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. Nígbà tí tẹ́ jẹ́yà mi tẹ́ bá rọ orúkọ báyìí sí mi kí lè fẹ́ káwọn ará ta sọ èyí tẹ́ jẹ́yà mi ẹ rọ orúkọ báyìí sí mi. gbogbo tí n torí mo rárá ń bẹ̀ bọ̀ mi ìfẹ́ bí ẹ pa láriwo ni o ó yẹ kí n mú pankẹ́rẹ́ báyìí kí n bẹ̀rẹ̀ sí lu ẹ̀já kọ́ mọ̀ pé mi ò náwó sí gbogbo nǹkan tó ń ṣe àwọn ti lé òde tó ge jẹ o mi ò là mi ò èdè tọrọ jẹ ṣòro wọn bá nǹkan tí mo ní mo náà yọ ọkàn pẹ̀lú ẹ̀ ìwọ ni wọn bí tó tojúbọ̀ káàkiri o tó joyè tojúbọ̀ lé ẹran ìyá lóru tó ṣe ṣọṣọṣọ káàkiri kó tó di pọ́n gbégbèkúgbè lé ẹ lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí jayé ó bẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀ wọ́n pè gbadé olówó inú tiẹ̀ náà dùn èmi mọ̀ rí pé ó máa lẹ́yìn. Màámi ṣé mo bí mi lè expect pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa jáde lẹ́nu yẹn sí mi. Kí ló wá expect? Mo tẹ́ mo ń rò ní pé tí má débì bóyá tí má bá mi ní solution sí gbogbo ìṣòro tó wà nínú tí mo face gbogbo difficulties tí mo go through ẹ̀yin náà tó wá hard sí problem mi Màámi ṣódà bẹ́ẹ̀ anyway ẹ ṣe mà mo rí iná màá tó máa pè é mà. Èmi mọ̀ pé wà á lọ òótọ́ ọ̀rọ̀ máa ń korò ni olóògùn owó má débi mọ́ o má tiẹ̀ dé mọ̀ kọ́ má tiẹ̀ mọ̀ mi mọ́ ẹ rárá. Èmi ẹ̀sùn lọ ẹgbẹ́ ìwọ onífọ́ ni wà sílẹ̀ o. Ọmọ sórí gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ èmi ò gbà ọ́ èmi ò believe rárá abirú ọ̀rọ̀ kàtìkàtì wo nìyẹn. ọ̀pọ̀ ìṣòwò èmi ò dé believe wọn mo bó ṣe ń sọ létí mi lèmi sọ pé irọ́ kò rí pé àbí kí ni gbogbo nǹkan tó wá wà nílẹ̀ kí ni wọ́n wá rí sẹ́kọ̀ọ́ tó ń sọ. ọ̀rẹ́ wo tí má ní kò sú èmi náà irọ́ ńlá ni mò ń pa ṣé ọkọ tí mo ti fẹ́ ti pé àbí tí mo jẹ̀ fẹ́ ṣé yẹn ni mi wá ní mọ gbogbo nǹkan tó ń ṣe bínú ilé ìṣe tóbi tó yìí kò sí ibi tí mi ò kí ń wọ̀ ńbẹ̀ kò ní hidden place kan tó máa ní kí n má dé gbogbo nǹkan tó ní láyé ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe bó ṣe ń jẹun bó ṣe ń sùn bó ṣe ń tọ̀ bó ṣe ń ṣe everything ni mo mọ̀ ọkọ mi ò ṣoògùn owó tí bá rìn síbí ìyàwó lóògùn owó tá a bá rìn sọ ìyàwó lóògùn owó etí mi ti kú ó ti sú mi ẹgbà mi. torí oníkọ̀ọ̀kọ̀ ọ̀hún ìwọ ló súnmọ́ jù ẹni ní wọ́n àti ẹlẹ́jọ́ wà nínú ilé wọ́n ló mọ nǹkan tó ń lọ àbí báwo ni gbogbo ìṣe wa ń lọ sí torí ọ̀nà. ó sú èmi náà wo kódà gan ìyá ọkọ mi òun náà gbà wá gbọ́ bẹ́ẹ̀ ni ojoojúmọ́ báyìí ló fi ń pariwo tó bá bó ṣe ṣe máa ń bọ́mọ wọn sọ̀rọ̀ gan mú àwò pé káti wàá gbà pé ará àta wọn ò gbà wá gbọ́ ó ṣe wá jẹ́ ìyá tó ń dẹ̀jẹ̀ lé lórí gangan no stand against ẹ̀ ló ń pariwo ṣògùn owó wo bí àwọn náà ń pè mí yìí àwọn náà ń pè mí yìí o. ẹ ló Fúnkẹ́. ẹ ló mọ́ mi. mo sọ fún ẹ pé kó o kó lè gbàdé o ṣé bí èmi mo wá fẹ́ níṣu lọ́kà. bẹ́ẹ̀ ni mà. èmi náà dẹ̀ ni mo sọ fún ẹ wípé àsìkò tí tó kó nílé ọmọ mi ìwọ àtàwọn ọmọ ẹ kóra yín kúrò nílé o tí gbadé bá fi ẹ́ ṣògùn owó mi ní dá sí o táwọn ẹbí ẹ bá wà máa sọ fún ẹ pé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ lójóye alẹ́ tí lápá tó ò gbọ́ràn o. mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ mà. a ní kó o kúrò ń bẹ́ẹ̀ fílẹ̀ pẹ̀lú oògùn owó tó lọ ṣe èmi ò bá náwó òṣì omi ò bá náwó ẹ̀jẹ̀ o. mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ mà. ẹ ṣé gan ni mà. ní kíákíá ni o tí n bá tún pè é tó bá níbẹ̀ ló tún ṣì wà nǹkan tó bá ti rí báyìí kó fara mọ́ ni. ó dàbọ̀. ó dàbọ̀ mà ṣe ti rí nǹkan tí mo sọ. nǹkan tó ń wà nílẹ̀ yìí ṣé ojú gbòǹgbò tí ìyọkọ ẹ sọ ìyá tó yẹ kó nǹkan ló bí òun lédèjì lé lórí ṣé wọ́n sọ pé ìyọkọ ṣé wọ́n ló rọ́mọ ẹ̀tì ní báyà bí báwo àbí kí ni wọ́n náà rí sí gbòǹgbò tó wà nílẹ̀. èmi ò mọ nǹkan tẹ́mi fẹ́ sọ ṣé o lè ṣọ́ kò sí kankan láàrin ìwà àtọkọ ẹ̀ tẹ́yìn fi pamọ́ fún wa. kò pọ́síbù wọ́n ti máa fi parọ́
ẹ jẹ́ kí mi wá béèrè question kan lọ́wọ́ yín. Ṣé ẹ̀yin rò pé ọkọ mi ṣògùn o? Èmi ò rò pé ṣògùn o. Ìwọ ọ̀rọ̀. Èmi ò bí ìwọ ọ̀rọ̀. Pẹ̀lú gbogbo tá a gbọ́. Gàté kò jọ gàté o, ẹ ò wá ọmọ ènìyàn. Ṣé ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ gé mo ní ice ball mo máa ń tijú. Ilẹ̀. Mo wà ní reception. Ilẹ̀ fún. Stop. Ilẹ̀ fún. Mo wà ní reception. Mo gbé gbogbo eléyìí. Mo tún gbé eléyìí ṣùgbọ́n ẹ̀ àkọ́kọ́ kì í ṣe pé bóyá pé èmi náà gbádùn. Mo juice máa wọn nǹkan kan. Ẹ fẹ́ yọ pàǹtí. Dọ̀tí ni. Kì í ṣe pé èmi náà kì í ṣe pé èmi gan kì í ṣe pé mo gbádùn. Àmọ́ tó ń ṣe bí pé ṣe rí àwọn tábà ti wà educated ta kàwé díẹ̀ báyìí. Àkànṣáré jump into conclusion. I want to take time wa gan. I love you too. I love you too. Yes, no problem, but not much. We are closing by 9 o'clock. Then we woke up. Then we woke up. Irọ́ ni o. Màá gbé yín kúrò gbogbo. Irọ́ ni o. Màá gbé yín dé. Anyway, the problem I have is. Ṣé olórí burúkú ṣé ọ̀ lọ́rọ̀ ọ̀pọ̀ ní ìbílẹ̀ fún? Ṣé ọmọ pé mo gbé ọ dábù dá nọ́mbà tí mo bọ́ ọ sọ àwọn òótọ́ ọ̀rọ̀ èmi sì máa ń sọ̀rọ̀ fún yẹn wípé mọ́ ọ sọ ara ẹ torí ikú òjijì ọmọbìnrin Pretty tó ń wò yìí mo ṣàlàyé nǹkan kan fún ọ lórí ẹ. Pé kò yé mi. Lójú èmi àti ẹ pé. You called on a private word. And you said you have a very conversation pẹ̀lú mi. Then around mo wò pé gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ̀sọ́ pé o fẹ́ bá mi sọ̀rọ̀ ni wọ́n náà ń try láti ó rí pé mò ń bá babe mi sọ̀rọ̀ tí ẹ bá ń báyàwó èèyàn àfẹ́sọ́nà èèyàn sọ̀rọ̀ at least you have to give her a popular respect. Yes mama ṣe gbogbo ohun tó ń fún mi fún. Ṣé ọmọ pé mo pè ọ́ mo ní ọkọ ọ̀run sí ẹni. Tani. Pretty wọ́n wá ọkùnrin tí ọba 6 ló ti gbé tí wọ́n ti kú. Ẹnìkan ṣe olókù torí èèyàn méje ní òkú. See us all. Hold on. Ladies and gentlemen. No, listen. God last one. Okay. HIV ló lè pò lè bàbá. Ṣé ní virus? Ṣé HIV tó ní virus ni? Ṣébọ̀dì. Baby, trust me. Okay, hold on. Baby. Oh my God, I need a water. No, but. Ọ̀dà bí tẹ́ bá dé ọ̀gá bá yín bí yà ọ̀gá bá yín bí ṣé bí mo sọ àkọ́kọ́ fún ọ padà kú kú òjijì mádàmù ṣé ọlọ́ọ̀rì wọn bí. Olórí burúkú ara rẹ kí ni security ò sí wèrè olórí burúkú tó ṣe ẹ̀wọ́n bí àánú ẹ̀ṣẹ̀ mi ó ti wọ̀ ọ́. Ṣé o fẹ́ gbọ́ àrọ́ tèmi. Ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ bàlá ni kò sọ bàlá eléyìí ọ̀rọ̀ tiẹ̀ ni. Tọ́ba ń jẹ́ ọ̀rọ̀ kò kí n ṣe ọ̀rọ̀ bàlá ni ọmọọṣẹ́ náà bẹ́ẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ àmọ́ tí n bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ni mo máa sáfún jòjúmọ́ ni mo máa rí títì pẹ̀lú pílẹ̀. Dódódó o máa ń rí kíni. mo sá mo máa rí títì. Junction ló máa ń rí wèrè Pretty àti pílẹ̀. Kànákànná ni kànáà ṣe títì pẹ̀lú gbogbo ìkànákànná ni. Ṣé mọ̀ pé Yorùbá ṣàrà ọkọ̀ àwẹ̀ Yorùbá aṣákọ̀ kuma ẹ̀rọ ti kọ́ lẹ́nì ọmọ abú bàbá àjàdé. Ọmọ abú bàbá olómore ni onírànù. Bẹ̀rù bá pẹ́ ń lé yọ bàlájọ bí. Ọmọ abú kànákànná ni wàláyé kànákànná ni gaskiya mana. Èyí tí máa bẹ̀ mí nù lélẹ̀ ní kọ́ ọmọ ní kànákànná ṣé kànákànná ni ẹ̀rù apẹ́lẹ́ abú bàbá àjàdé. Òwe Yorùbá ni tó bá fẹ́ gbọ́ rẹ̀ mo fẹ́ sẹ́nsẹ̀ mo fẹ́ sọ gbogbo ẹ̀. Ó yá sọ. Tí mo ti sọ ayọ̀kẹ́ mo tún máa sọ òwe Yorùbá torí Yorùbá ti sọ̀rọ̀ ọkọ̀ àwẹ̀. Ó ṣàkó sí bọ́mọṣẹ́ṣẹ́ òrìṣà Ondo kàmá sà fún bàbá Ìlàjẹ. Bàbá Ìlàjẹ kọ́ bàbá Junction lólómore ó ti ya wèrè o. Yorùbá lọ. Ilé sọ ni wípé àìsàn ṣàlódò kí làbẹ́ ọmọ mọ́ àbí. Gaskiya mana. Ẹni bàbá Ìlàjẹ wọ́n ṣe òṣà lónìí. Kò sí bọ́mọ ṣe òrìṣà Ondo kàmá sà fún bàbá Ìlàjẹ torí jòjúmọ́ ni èmi ni mo máa ń rí títì pẹ̀lú pílẹ̀ èèyàn méjì ọmọ wẹ̀ inú yàrá ẹ̀kín àjọ mo ti rí gbẹ̀yìn mo rí títì mo rí ọ̀rí pílẹ̀ àwọn méjèèjì kò ń ṣe
orí títì ọjọ́ iṣẹ́ keyboard orí títì mò ń bọ̀ mi láìṣẹ́ o mi láìṣẹ́ o sọ lójú ọ̀gá orí títì àti mọ́tò ní orí títì àti fílẹ̀ fún pọ̀ wèrè ọ̀ríjìnà. ìbàlá dákun ṣé gbogbo ohun tó rí o lè sọ lójú ọ̀gá. mọ́mọ́ sá ojú ọ̀gá bọ̀nà. mi ò gbọ́n. mọ́mọ́ sá ojú ọ̀gá. mọ́mọ́ sá ojú ọ̀gá pẹ̀lú lẹ́bẹ̀ ctc tó yí gan wà á kàn gé ojú ọ̀gá ní olórí burúkú ẹran àdàtọ́. olóhùn lè sọ ọ́ ni kì í ṣe pé olóhùn ọ̀sà ojú ọ̀gá o. ó máa san ojú ọ̀gá ló sọ. ó máa san mọ́mọ́ sá ojú ọ̀gá. yé mi ó ti yé mi òun ni òjò. ọ̀rọ̀ fọ́ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀. bó ṣe pè mí yẹn tí n bá kọ́ dáhùn wa mọ́ ó tóbi lọ́wọ́ mi o. lẹ́kùjẹ́. ìyá ẹ̀ ò ní dáhùn wa o. ṣé ẹ lọ sí sáìtì ni lẹ́sìn tó ìmọ̀ kété bá ti ń lọ sáìtì lẹ́ máa ń di gbogbo eléyìí. sáìtì kẹ ṣé tí wọ́n á lọ sáìtì tí wọ́n á dára wọn máa mọ̀ pò ní wọ́n máa lọ kàn án ẹ̀rọ kù ní bí wọ́n ṣe torí tiẹ̀ náà ń gbèrú ara wọn. so torí tèmi ló ṣe mú gbogbo ilé. ajé. mo ṣàṣe kí a torí mú lọ síbi kan mo fẹ́ lọ gbowó. mi gbọ́. mo lọ síbi kan mo fẹ́ lọ gbowó kó dá mi lóhùn. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ìwé wọn máa kọjú wájú tèmi o ó ní ẹsẹ wọn máa kọjú wájú tèmi o tó wẹ́n wá jẹ́ lówó tó bá yẹn tó bá fún ọ lówó lásìkò tó yẹ kó fún ọ lówó ẹ sọ fẹ́mi yàrá ìyá àásùn transfer nìyẹn kọfí òbí tó bá wọlé àdúgbò lásán tó bá yàwó àdúgbò lásán àwọn òbí rẹ̀ wọlé fẹ́kọ̀ yẹn báyìí ló ń ṣe wá lọ rọ́ọ̀ṣọ́ ló ó lẹ́nu ìwé ọ̀gbẹ́ni o. ṣé àṣekíá àṣekíá. òun pààrọ̀ ó sì ń sẹ̀ wá á dé gbé ẹ débẹ̀ ibi kí n pè á fún màá ṣe o máa gbẹ́ 90 minutes máa pé ibi wàá gbá dúró máa gbẹ́ extra time wàá gbá dúró máa gbá penalty nígbà tí ìwé mi kò fìdí. omi ni mi gan wá nìyẹn. ọ̀rọ̀ ṣé mo ṣe mú ṣe ẹ̀ náà ṣé mo mí nìyẹn wọn pé wọn kí bá ti dìé mú mẹ́rin máa sọ ẹ́ lẹ́bọ̀ ọ̀rọ̀ ìwọ náà ó ṣe dáadáa ó ṣe dáadáa. ṣàṣekíá. wà á kíákíá ẹ̀ ń fi máa gbọ́sẹ̀ tí wàá gbé wọn náà fi sí ọ́fíìsì àrà kó lè kọ́ wà lápò. ó jẹ́ pé ọmọ kan gan ó ti ẹ̀ sọ wá wíìnì mi ni kí wọ́n wá dira kí wọ́n kọ́ wá kó wọ́n fún kàṣọ́ ìwọ̀ wíìnì mi tí wọ́n dàgbà ẹ̀ ṣá dáadé ò tẹ̀lé pé bí wáyé kí mo gbé ẹ̀ tán pé kò lè eré ìwé ọ̀sẹ̀rẹ̀ ni wọ́n máa sáfún ẹ̀ tó. o change location. ẹwọ́ yìí ló ń sọ lọ́wọ́ yìí lélẹ́yìn àwọn olóko ń wà bẹ́ẹ̀ àwọn olóko ń tayé ayọ́ ti yá sí bí wọ́n tẹ̀sùn lé sí ní lọ́lọ́ wakọ̀ ṣáwà wà sí èsì yẹn sórí wọn wà dry ní akọ̀rọ̀ sọ́ra wàkà ó ó tẹ̀ ní gbóná mọ́ ó ti yẹ wà ní ìmọ̀ àti ẹ̀ ajé. ṣìkí àmùkúnjú. àwọn aṣọ kọjú dákẹ́ ló ṣe ẹ̀ kọjú báwo ni máa kẹ́ change ẹ̀ lọ́wọ́. Hello, jẹ́kú ṣe tí èmú bò ní sùúrù ṣúṣàṣọ́pọ̀ owó yẹn ti wà ń lẹ́ṣà mi ò gbọdọ̀ débẹ̀rẹ̀ kó máa fún mi story o dúró ṣẹ̀ṣẹ̀ máa fún mi story o ṣúṣàṣọ́ ní sùúrù fún mi jòjò máa pè padà ní sùúrù. Rẹ́rì àwọn olóòrùn àwọn ọ̀dọ́ wà ẹnu sí ẹ̀ láìpẹ́ àwọn bá fẹ́ mi yí o àwọn ẹlẹ́sìn àwọn olùkọ́ tó kò ń tẹ̀ fóònù ló pátá òun nìyẹn nítorí wọ́n máa ń lé wọn sáwọn àwọn iṣẹ́ rẹ̀ tí òun ṣe wá kún àpò wọ́n sọ̀rọ̀ àwọn lórí kí ni èsì nísùúrù náà jẹ́ kí sáré change aṣọ mi náà mo fi ṣáwà nísùúrù. àkọ́dá àwọn ṣáwà. mo ní ìtòwé náà kí change. ọmọ tó wà nílé mi ní kílẹ̀ ara mi látàwọn ní. mo nísùúrù náà. máa bẹ́ẹ̀ fa rèé o. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o.
èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. àtùpẹ̀ mímí ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwọ onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o tẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o. èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀. rà pé nǹkan ń ṣẹ̀mí ẹ̀ wo mi kì í náyàn lójú mi kì í náyàn lẹ́sẹ̀ o èmi máa ń tíyàn tó máa fi forí gbá ni apá náà máa ń tò wọ́n nítorí o ti gbọ́ o promise lánàá kó máa ṣe kinní yẹn adébẹ̀yẹn ò ṣe obìnrin sọ pé torí pójú rọ̀ ẹ̀rọ ìgbésẹ̀ wọ site owó kan wọlé nẹ́tíwọ̀kì kan ò dáa lẹ́mìí sì tó tún promise adébẹ̀yẹn mi ní káwọn ọmọ wa ò fún wọn lówó àbí ọmọ ọba tí n bá yọjú síbẹ̀ ẹ̀ fúnra mi ó dá mi lè gún ẹ lọ́kàn tí máa bá mi tó ti ń mí jẹ́. wàá rí pé mi gbóhùn sókè ò ní gbóhùn òkè ni o ó máa dàbí ìgbà tí bèèlà bá fẹ́ fọ́n ni o sórí tí n bá máa fi dúrọ́pù kọ́ yìí tí mi kà ní 1 2 3 tó di 20 tó ti sẹ́ndì owó yẹn. wàá gbáriwo látọ̀dọ̀ lẹ́kùjẹ́ o ṣáà mọ̀ pé kò ń ṣe lére ibi tí nǹkan bá ti ń bàjẹ́ nínú ẹ̀ máa ń dùn sí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. wọ́n á bẹ̀ sunkún family house yìí. àlàyé ẹ lè fún àwọn bíbí yìí lọ́wọ́ jẹ náà ẹ lè fún wọn láyé jẹ gbogbo wọn conversation kò ń ṣe conversation orí fóònù náà ó yẹ ká lọ ya bá wọn ní ká face wọn face to face ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ilé ìjọba lọ bá wọn sọ̀rọ̀ lórí fóònù kò jẹ́ ẹ̀dùn àwọn kò. má fi ń gè mí o. àlàyé ẹ̀já ṣe fún un ṣe bẹ́ẹ̀ ṣíní àyẹ̀ mi a máa ṣe fún un. ẹ má fi ń gè mí o àwọn òkèlè bá ti ń sọ orú nǹkan báyìí wọ́n máa dàgbà tó ẹgbẹ́ ẹ̀sẹ̀ ní owó sákàǹtì mi ẹ̀yin mi sókè ni o máa ṣe nǹkan tí ò dáa fún wa. ẹ jẹ́ ká yí sókè ẹ jẹ́ ká yí sókè. bàbá 220 wàhálà ti wà o ajé wàhálà tẹ ti wà gidi ni. kí ló ṣẹlẹ̀ ayé kò sọ̀rọ̀. ètò ìwàlá wà pẹ̀lú ẹja rẹ. mo rí lẹkùn díẹ̀ àtọmọ ẹlẹ tẹ́lẹ̀ ò pé gidi lé wọn lórí ni mo ò ṣeré o. filẹ̀ lẹ́kùjẹ́lẹ̀ ó ń bá wọn fa wàhálà lọ́wọ́. bàbá ẹ mo kì í ṣe kékeré o. yóò ní èsì kó ń ba àkójọ àbá yóò ní tàbí ọ̀rọ̀ fídíò wọn ni. èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. àtùpẹ̀ mímí ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwọ onífó níwá sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o tẹ ò wá ọmọ ènìyàn àtùpà ẹ̀mí o. èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwọ onífó níwá sí. Mórákìyọ̀ o oníbàjẹ́ ọ̀rùn alágbogbo kọ̀gókọ̀gó ṣàléwájú àyè rẹ̀ o mọ̀ ṣe méjì ó yá bẹ́ ọwọ́ rẹ̀ ṣógán. Ọ̀kàrí. Fún èyí tó ṣe òtí múnú bí mi, ojú yóò sì rí ìfún mi. Bó bá jẹ́ òun tẹ́ pè mí fún rè, kò sọ náà bẹ́ẹ̀. Bó bá jẹ́ nǹkan mí ni, wọ́n jẹ iye. Ọ̀yà wa, kí ni ń ṣe ọ̀gá náà? Bíi ti bò. Kí ni gbẹ́nu rẹ̀ náà? Ta ló gúnyán fún ọkọ nípa bèsè? Ẹyin náà ni. Ṣé o sì nǹkan bí bẹ́ẹ̀? Kò sí kankan. Iṣẹ́ àfọwọ́ Mórákìyọ̀ jẹ́ iṣẹ́ tó fún náà ní iṣẹ́ ẹ̀kú àjí. Ohun rẹ̀ wá wá wà.
bóde ń bò èmi ò ní ibi kan tí wọ́n lọ ìdí ẹ̀ ni wọ́n pààyà alákàsí lẹ́yìn kó dìde bẹ́ẹ̀ kọ́ tẹ̀lé mi ká jọ lọ kí n máa lọ bọ́. sórí agbára tí ń fi ọ̀ láyà wọn bó ti wù ú pọ̀ tó lójú rẹ̀ òbí tí ń tí ní báyìí lọ́wọ́ torí náà kọ́ níjó mọ̀ pé bókútù ń lọ bá sọ̀rọ̀. kéènì sọ́ọ̀pà mi ni. ó ti ń tí wọ́n fi kú rẹ̀ ṣe. kẹ̀kẹ́ sí kúlẹ̀ tí kò ní wọ́n kàn fún ọ. kẹ́nikẹ́ni máa wọlé o ẹ bá kẹ́nikẹ́ni o kẹ́nikẹ́ni máa wọ bí. ohun tí wọ́n ń wí ni pé kí ìyá àbíyè wá bí kó wá ràn lọ́wọ́ àbí yóò ṣe wá jẹ́wọ́ nìkan ló mọ̀ dárọ bí. ọjọ́ bá ṣe yọnu ẹnikẹ́ni ò ń gbẹ̀gbẹ̀ ewúrẹ́ ẹnikẹ́ni ò ń gbẹ̀gbẹ̀ àgùntàn ẹnikẹ́ni ò ń gbẹ̀gbẹ̀ ìró àfàyàfà ẹ bá ṣe yọnu o ẹ bá ṣe yọnu. kò dìgbà tó wọn bá jẹ mi kò dìgbà tó wọn bá rọ̀ mí kó tó ní pé mo pàdé rẹ nù gbogbo yé pátápátá ẹ̀ ní sẹ̀mí mọ́ lórí ilẹ̀ ni àbátálágẹ mọ́ bá já olùsà òkè ń gbà kò ní dá fáwọn tó ní ọ. ọ̀tá àbí ọ̀tá. kò ní dá ó yá ilẹ̀ ilẹ̀ ilẹ̀. ọ̀yọ̀kú náà tó yẹ ọkùnrin dárí ibi tí lọ́dún fẹ̀ ẹgbẹ́ wọlé. òpópónà tí mo ti rí ọ wọ́n pàbẹ̀dà kò sẹ́nikẹ́ni tí ó gbàbẹ̀ kọjá mọ́ wọ́n gbé ọ̀nà kọjá kó bẹ̀ wá sí èrè. abẹ́rẹ́ yá ẹni òpìtì onílé ọ̀la ni wọ́n sọ wípé kí wọ́n lọ dáná sùn wọ́n gbà ọ́ èmi rẹ ti tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà báyìí ó ti ń pọ́n mi jàkadà ó bẹ̀rẹ̀ sọ. Èmi kò lè wait láti jẹun. Mi lè wait o. Ajay ń kọ́ ni. This girl. I think something is wrong with her. What? Kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú girl yìí? Babe, ṣé o lè believe pé ọmọ yìí nígbà tá a wà ní school lóòótọ́ ó kéré but she was very sharp. Ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ó gbọ́ Yorùbá, you know? But bó ṣe wá ń wò sùn díẹ̀ yìí, I really do not understand it. Wo ṣe? Abúlé dẹ̀ lélẹ̀ yìí sí i, àgbẹ̀ lásán lọ́ọ́ máa fún ọmọ. She needs medical attention. Kí ni ẹ? Ó ti sick. Ta ló wà lẹ́yìn ẹ? Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́. Ìwọ onífó níwà sílẹ̀ o, ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán. Ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o, ẹ ò wá ọmọ ènìyàn, àtùpà ẹ̀mí o. Èèyàn lèèyàn máa jẹ́ o, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀ fọ́ o, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Ìwà wọn lẹ máa fi dá wọn mọ̀ o. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́. Ìwọ onífó níwà sílẹ̀ o, ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán. Ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o, ẹ ò wá ọmọ ènìyàn,
àtùpà ẹ̀mí o. èèyàn lèèyàn máa jẹ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. àtùpà ẹ̀mí mi ò gbọ́dọ̀ fọ́ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. ìwà wọn lè má fi dá wọn mọ̀ o ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ ìwò onífò níwà sílẹ̀ o ìwà àti ṣe wọn lẹ máa fi dá wọn mọ̀ kó wá tán. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ẹ ò wá ọmọ.